ẹ má jà gbé kòtò ìṣubú fúnra wa mọ́ ntí à ń bára wa fà lórí afẹ́fẹ́ náà nìyẹn mò ń sọ mo sì tún sọ èmi àtẹnìkẹ́ kan ò ní personal issue mi ò níjà tó da èmi àtẹnìkẹ́ni pọ̀ mi ò fẹ́ yàwó oníyàwó mi ò pààyàn lọ́mọ bẹ́ẹ̀ lẹ́nìkan kan ò fẹ́ yàwó mi kò pa mí lọ́mọ so kí la fẹ́ bá débi bó bá bá kó pa bó bá bá kó bú lẹ́sẹ̀ eré kílẹ̀ yẹ́ sì ń bẹ yẹ́ ṣe tẹ́yẹ ń tùyẹ ara wọn yìí tá à ń try láti sọ gbogbo yìí tẹ́lẹ̀ ń dìfẹ́ǹdì súnà nìyẹn ẹ ti ń fàyàn lásọ ya ẹ ń baṣọ aláṣọ jẹ́ ẹni tí ẹ bá ń bájà àbí ẹni tẹ́ẹ̀dì ẹ̀kan lórí ẹ̀mí ilẹ̀ ń gbọ́rọ̀ rẹ̀ sórí afẹ́fẹ́ ẹ wà mú lé kókókó tọ̀ tí ò bá rí bẹ́ẹ̀ ni èèyàn sọ tí ó kù díẹ̀ káàtó létí tiyín ẹ sì bá dragẹ̀ títí tó fi ní ó dá mi ò wí bẹ́ẹ̀ mọ́ ẹ tún wá lọ lè gbé ọ̀rọ̀ míì jáde tọ́ ẹ̀yin ayé ẹgbọ́rọ̀ tá a jọ sọ ok ọ̀rọ̀ yẹn náà ni. Hello. Assalamu alaikum wa rahmatullah. Alaikum salam wa rahmatullah. Ẹ káàárọ̀. Ẹ káàárọ̀. Ẹ dákun ẹ̀yin èèyàn ṣé ẹ ń gbọ́ ẹ dákun ṣé ẹ ń gbọ́ fọ́ìsì yẹn tó ń jáde torí Ọlọ́run tí kò bá jáde ntí ìta àjọ ń sọ èmi á máa tún wí bismillah. Hello. Assalamu alaikum wa rahmatullah. Alaikum salam wa rahmatullah. Ẹ káàárọ̀. Ẹ káàárọ̀. Aláwọ̀ wa pẹ̀lú wa orúkọ tèmi ní fọlọ́run sọjá mi ò bàbá. Hello. Mo gbọ́ yín ẹlẹ́fẹ́ sọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni mo fẹ́ kí ajọ discuss ọ̀rọ̀ bí ẹlẹ́ fà. Mi ò fẹ́ interrupt yín ló jẹ́ ń dákẹ́. Ok, mo lè fẹ́ record láti lè. Ẹ fẹ́ record ọ̀rọ̀ mi. Àáfàá ló gba permission páwọn fẹ́ record ọ̀rọ̀ mi kí ló wá fà tí wọ́n fi gba permission ẹ gbọ́ ní ìsìn ẹ jọ torí Ọlọ́run ṣé ẹ ń gbọ́ àlàyé ọ̀rọ̀ yẹn ṣé ẹ ń gbọ́ rìkọ́dì yẹn torí Ọlọ́run náà fi wọ́n ládòkun ẹ tuntun gbọ́. Hello. Assalamu alaikum wa rahmatullah. Alaikum salam wa rahmatullah. Ẹ káàárọ̀. Ẹ káàárọ̀. Aláwọ̀ wa pẹ̀lú wa orúkọ tèmi ní fọlọ́run sọjá mi ò bàbá. Hello. Mo gbọ́ yín ẹlẹ́fẹ́ sọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni mo fẹ́ kí ajọ discuss ọ̀rọ̀ bí ẹlẹ́ fà. Mi ò fẹ́ interrupt yín ló jẹ́ ń dákẹ́. Ok, mo lè fẹ́ record láti lè. Ẹ fẹ́ record ọ̀rọ̀ mi. Bẹ́ẹ̀ ni mo fẹ́ record àwọn conversation tá a bá jọ sọ. àwọn ni wọ́n gbàyọ̀ǹda lọ́wọ́ mi páwọn fẹ́ record ẹ̀ kí ló wá fà tẹ́ fi gbàyọ̀ǹda láti record ọ̀rọ̀ mi. A lè jẹ́ clarification lórí àwọn tí mo fẹ́ béèrè fún. Mo wà pẹ̀lú yín. Ó tó bí ijọ́ mẹ́ta ijọ́ mẹ́rin sí tí mo selection kan tí mo fi béèrè lórí lọ́dọ̀ àfa Suleiman Faruku wípé. sheikhu baba mufti Ìlọrin sheikhu Suleiman Al-Faruq Al-Miskinu Billah ní ń pè ní àfa Suleiman ṣé àmà gbígbólóhùn àfa kìí ṣe gbólóhùn àbùkù gbogbo wa là àfa but láwùjọ wa kódà ní àgbáyé a ní àwọn ahọ́n tá a fi máa pe ẹni tọ́lọ́run ọba bá ní kó pàtàkì láwùjọ wa ó ní bá ti máa pè wá ó ní bá ti pera wa tọ́ bàbá wa Tìjání ọlọ́run bàbá mi sàlékún dáadáa fún yín ó ní bá ti pera wa kéèyàn ó tó bí bàbá wa Mufti ṣe tó yẹn ká wá sọ wípé àfá Suleiman
àwọn tí wọ́n lè wí yìí wà but kò ní jẹ́rú ọjọ́ orí àfà Jamiu kẹfẹ́ pẹ̀lú bàbá mufti kí àti pè wọ́n ní bàbá kó dẹ̀ jẹ́ ṣòro fún yín wọ́n sì jù yín lọ ó dájú kìí ṣe táàmà jiyàn sí àti pè wọ́n ní ṣẹ́ihù ó tóbi lẹ́nu yín bó ṣe jẹ́ pé ṣẹ́ihù náà ni ń jẹ́ àfá but kò sẹ́ni tí ó mọ̀ pé kápẹ̀yàn ní ṣẹ́ihù yẹn ó rósọ bàbàrà mẹ́ni a bá pè bẹ́ẹ̀ wá ní mo sọ̀rọ̀ nípa àfá Suleiman eré ìkìlẹ̀ yẹn ń bẹ́ yẹ ṣe tẹ́yẹ ń tùyẹ ara wọn bẹ́ẹ̀ tí ń ṣe náà rèé táà fi gba dáwà yín wọlé kẹ mú ìyẹpẹrẹ kẹ wá pa á láró kẹ wá fi bí aṣọ dáwà wọ̀ kẹ sì máa fi pèyàn sẹ́sìn so nígbàtí a dákọ̀ àfá Suleiman kí lè sì tí mo fọ̀ ǹjẹ́ sí ọjọ́ Suleiman Farouk ẹ pè wọ́n dáadáa ẹni ọjà kí n gbádùn yín o lọ́dọ̀. èmi ń sọ fún wọn wípé ẹ pe ṣéhù dáadáa ẹ pè wọ́n lórúkọ tó yẹ wọ́n tó fi tì wọ́n tọ́lọ́wọ́n ọba wọ́n pè wọ́n ìní ó jẹ́ kémi àti yín ó jọ gbádùn ara wa o tó bá ti kàrípa ẹ fẹ́ sọ̀rọ̀ ṣéhù Suleiman ẹ wá ń pè wọ́n ní orúkọ pẹ̀lú ahọ́n yẹpẹrẹ gbogbo ń tẹ́ bá rí kẹfẹ́ wí bó ti wù kó dáa tó yìí ní gbọ́ o nígbà mọ̀ pé fẹ́ yẹpẹrẹ wọ́n ní èmi kó lè yẹ kẹ́ ẹ pè ó láwọn tí wọ́n wà ní sẹ́ẹ̀tì yẹn sáfún yẹn làwọn wà kò sí ní tẹ́ ẹ fi kò sórúkọ tẹ́ ẹ fi pè wọ́n bó ti wù kó burú tó yóò bá wọn láàmú but àwa loyalist ṣéwù làwa ní kọ̀kọ̀ àti ní gbangba tó bá wù yẹn sọ ń pa ọ̀gá wa bó wù yẹn ló ní ìmọ̀ tó kéré bó sì wù yẹn ló ní ìmọ̀ tó pọ̀ o Suleimana Sani ọ̀gá wa bàbá onímọ̀ Mufti tó bẹ̀rù Ọlọ́run bàbá onímọ̀ Mufti o gbogbo tẹ́ bá rí kẹ́ sọ ń pa Sheikh Suleiman loyalist wọn làwa ẹni bá fẹ́ bú wọn kò ní ìdíkó pé àwa òun bínú wọn kò ní ìdíkó pẹ̀lú wa kò sí rọ́ àlàyé tó fẹ́ ṣe sálẹ̀ rẹ̀ tá a bá ti rí pé trẹ́ẹ̀dì bàbá yẹn bẹ̀lẹ̀ mi ẹ̀ àdégbọ̀ tọ̀ bẹ́ẹ̀ náà láàṣẹ ní gbọ́ta àfá mi o tí bàbá Mufti hàn ní o gbogbo àfá tó bá ti já àfẹ́ ẹ̀sìn ẹ̀ lè gbé yẹpẹrẹ wọn wá bá wa kẹ́ẹ̀jẹ lọ Ọlọ́run kàn ní kí ti bàbá Mufti ó hàn torí pé àwọn ni gbogbo yín dì lásọmọ́ tẹ́ fẹ́ ya ni náà ẹ máa gbọ́rọ̀ àfá Jamiu lọ. lọ́dọ̀ Sheikh Suleiman Farouk Mufti Rabi ní Ìmáràtì Ìlọrin ètò ìgbádùn yín nù o. fídíò tí mo ṣe níbi fídíò kan níbi ọ̀rọ̀ Mufti wípé sílẹ̀ yìí náà ń bẹ nínú ọ̀rọ̀ tí ẹ̀dín kò jẹ́. wọ́n láwọn ṣe fídíò kan níbi ìjẹrin táwọn fi ń bi bàbá Mufti pé sílẹ̀ yìí náà wà nínú àwọn ọ̀rọ̀ tẹ́ ẹ kó jẹ sí wá sí lọ́wọ́ náà ń bẹ́ẹ̀ láti lè táwọn tó. n tí àfáà wí ń bẹ̀ yẹn mi ò mọ̀ bóyá yìí tẹ̀ ń wò wá ń gbọ́ wáyé Ọláyínká Àríkéwúsọlá Ọláwálé Ọlọ́run bá mi sàlékún dáadáa fún yín o Ọlọ́run ẹni rí wájú Ọlọ́run ọba n tí àfáà wí ń bẹ̀ yẹn ni wípé àwọn béèrè náà wípé ṣé eléyìí náà wà nínú ọ̀rọ̀ tẹ́ ẹ kó jẹ́ nípa pé béèyàn bá ń ṣe àwọn nǹkan kan lọ́wọ́ tí
tí sálámà wá wọlé báyàn èèyàn lè má dáhùn ṣé ẹ̀rùn kíkí náà wà ń bẹ́ẹ̀ pé bẹ́ẹ̀ bá ń ṣe wáàsí lọ́wọ́ tásìkò òun bá tó ṣé èèyàn lè máa ṣe wáàsí lọ kó fi ìrun lẹ̀ wọ́n láwọn béèrè bẹ́ẹ̀ lọ́wọ́ bàbá mufti. àmọ́ bẹ̀yẹn ibi táyìn wá gbà wọlé ńgbà táyìn fẹ́ sọ̀rọ̀ lórí fídíò yẹn àyí tó jẹnu yábàyàbá wọn tí ń bẹ Àbújá lábẹ́ ọgbà gbogbo ìbú yẹn ò tiẹ̀ wá dùn mí ń bẹ̀. èmi kà rí i pé ẹni tí ọba fẹ́ ṣe dáadáa tẹ́ ẹ bá rò fẹ́ nìkan sọ tó tó pé òun ní mímọ̀ òun dẹ̀ lágbọ́yé èèyàn wá gbé téèyàn wá níwájú mímọ̀ ìgbé àpọ̀rọ̀ tó ń sọ yìí o nígbà tó ní kí wọ́n ti kúrò yìí òṣèlú ìjà ó bà ní irú ọ̀rọ̀ yìí tó ti lọ ni. ní tí wọ́n ń sọ níbẹ̀ yẹn wọ́n ní ẹni tí ó bá fẹ́ kọ̀rẹ́tì èèyàn ó yẹ kóun gbé tiẹ̀ wá níwájú mímọ̀ kó fi mímọ̀ gbé ọ̀rọ̀ yẹn kalẹ̀ pé ńgbà tí mo fẹ́ sọ̀rọ̀ yẹn mò ń bú àwọn páwọn aranjú àwọn sojú gbogbo àwọn ṣe kìnìkan àti kìnìkan ok ẹ padà gbọ́ ní ọ̀rọ̀ yẹn pé tó bá ti pé èébú yẹn ní bá ń dùn yẹn ọdẹ ẹ má bínú ṣùgbọ́n tẹ́yìn náà sọ àti bẹ́ẹ̀ ṣe gbé e kalẹ̀ pẹ̀lú bàbá mufti yẹn ó dùn àwa náà èébú tẹ̀mí bú mo mọ̀ pé ò dáa ìwà tẹ̀yìn wù ló bí èébú ni níbo ni ẹ̀sìn ti fi yé wa pé ká máa bú yàn sọ ẹlẹ́ẹ̀kejì rèé gbogbo yìí tẹ́rí tẹ́yà àjọ ń ṣe pẹ̀lú ara wa yìí kìí ṣe dáwà kìí ṣe páǹṣe wáàsí ẹ̀yin bóyá ń bẹ́lẹ̀ mi yín wípé wáàsí là ń ṣe àbí wáàsí lẹ̀ ń ṣe wáàsí kọ́ o à ń bára wa jà tí n bá fẹ́ ṣe wáàsí ẹ̀bẹ̀ ẹni tó bá máa ń wọ kútìbà mi lọ́jọ́ Jímọ̀ ẹ rí àmì ìsọ̀rọ̀ Ọlọ́run níbẹ̀ yẹn àìdá ìlú tiẹ̀ àìdá ìmórúkọ ẹnì kankan mọ́ eléyìí à ń bára wa jà à ń búra wa eléyìí ṣé gbogbo tẹ́ ẹ ṣe yẹn ẹ̀ ń káàkún lẹ́kítọ̀ ẹ̀ ń káàkún wá sí tọ̀rọ̀ Ọlọ́run ọba bí tí gbogbo wa ti ń gbé gbági nìyẹn ọ̀rọ̀ Ọlọ́run kọ́ àtẹ̀yìn àfáàfọ́lọ́nsọ́ ni àtẹ̀mí ni àtẹlòmíì náà ọ̀rọ̀ Ọlọ́run kọ́ là ń sọ à ń yẹpẹrẹ ara wa ẹ̀yin yẹpẹrẹ àwọn kan àwa ń gbaṣọ wọn lọ́wọ́ yín ẹ̀ ń bú àwa ẹ̀ sọ wá lóko tí ó dá àwa náà ó bú ẹ̀yin náà padà ṣé ìyẹn ní gbogbo wa pè ní wà síta pè ní àjíṣẹ́ Ọlọ́run so àfá eléyìí tó wà l'Amẹ́ríkà yìí òun náà máa ń sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé iṣẹ́ Ọlọ́run lòun ń ṣe náà iṣẹ́ Ọlọ́run kọ́ ó dìjọ́ ta bá ṣe bọ́lọ̀ sí fi rán ànábì kó tó jíṣẹ́ ẹ̀tọ́ lọ́hun òtótó táyì lè sọ fúnra wa náà nìyẹn wọ́n máa tàn wá ẹkú sí Olúwa ẹkú gbìyànjú sójú ọ̀nà Ọlọ́run ṣé ẹrù tí gbogbo owó gbé jíṣẹ́ bọ́lọ̀ rẹ̀ tálà jíṣẹ́ rẹ̀ yóò sì kí wa pàá sí wàláhì irọ́ ni kò ní kẹ́ni kankan wa wàláhì sáyẹ̀ kó mo kóra mi pọ̀ mo ń kóra mi ẹjájọ bẹ̀rù Ọlọ́run ni a ní o máa wo bí tí mo kù sí mọ́ wo bí tí wọ́n kù sí wà sí sí ara ti ẹ gangan mọ́ wo tèmi mọ́ èmi náà ní wo tọ̀dọ̀ rẹ mọ́ tó bá tó wá dúndò pé tọ̀dọ̀ mi ló fẹ́ jókòó tì àwọn náà bá ń gbé ogun dìde sí wọn náà tí wọ́n jókòó tì tiẹ̀ náà o nígbà tó náà bá gbé àwọn tí ó máa bá ń kẹnu bọ kọ̀kọ́ tiẹ̀ náà dìde sí ọ ilé ó tó mọ̀ wípé àṣẹ ní tó ń sọ pa tèmi àṣẹ ò pọ̀ tọ̀dọ̀ tiẹ̀ pọ̀ ní tọ̀dọ̀ mi lọ sheik ẹlẹ́yìn pọ̀ alimam sọ̀rọ̀ kí n bí kírétẹ̀ sí báyìí ẹ pa kọ́mẹ́ntì yẹn lẹ́jọ́ ṣé ẹ̀dàkùn sí ta akọ síbẹ̀ ilé sí só ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ sheik mumini sheik baba mufti ni Umar Faruk ẹ ṣeun jàre it is not wáàsí o wáàsí kọ́ là ń ṣe ẹ̀dàkùn ẹ bá mi gé fídíò yìí lọ sọ́dọ̀ ọ̀kan lọmọ tí ń pàpè mọ́ra kóhun ṣiṣẹ́ Ọlọ́run fúnra ẹ̀ iṣẹ́ Ọlọ́run kọ́ ẹgbẹ́ mo dárúkọ ẹ̀ kí gbogbo wa ó jọ ronú ká tètè padà kó ń jẹ́ àṣìṣe
a sì ṣe gbá ayé ni gbogbo wa ń ṣe pẹ̀lú pa ń gbéra wa sórí afẹ́fẹ́ àyẹpẹrẹ ara wa àwọn olówó tí wọ́n fẹ́ dá sọ́rọ̀ ẹ̀sìn wọ́n fẹ́ dá sọ́rọ̀ àfẹ́sìn tọ́lọ̀ wá ń tún tí àwọn kọ̀ọ̀kan jáde pé ọjà mo fi fẹ́ wọn sẹ́mi tí ẹ mọ́ sí wọ́n dá mọ́ sí dáadáa sí wọn ẹ sì tún faṣọ wọn ya ẹ jẹ́ ká yóò sún wọn tí ẹ bá ṣe pẹ́ni tẹ́sìn ti rọ̀ lọ́rùn tó dẹ̀rẹ́dẹ̀ àti ṣe dáadáa torí tọ́lọ́run ọba kò yẹ káwọn alásìkí yẹn ó dá sí nǹkan kan máa ń pọ̀rọ̀ ẹ̀sìn fún tẹ́ fojú bàbá àwárí tẹ́ fojú bàbá olówó rí kí bàbá ọmọbìnrin pẹ̀lú gbogbo dákọ wọn iye pẹ́lẹ̀ yẹ ti pọ̀ ju ẹsẹ̀ wọ́n jáde ní ìsìn àjọ̀rọ̀ náà lẹ́fọ́ lọ́wọ́ ọba àjọ̀rọ̀ náà lẹ́fà ní Muhammad torí pé bàbá yìí ẹni bá ti jú ra yìí lọ́wọ́ ẹni àá ti jú tà fún ni ní àbá pàṣìkí lọ́wọ́ ìfí ra yìí ní ìyẹn ṣe dáadáa sí yín ó ra yìí lọ́wọ́ yín ní ó kàn tó àsìkò tó fẹ́ lo iyì yẹn ẹ̀dẹ̀ ń fojú rẹ̀ rí ìrìkúrì tó pọ̀ tó yìí mú yà síbẹ̀ ni so àtọ̀kan lọ́mọ ní àti kíníkà tó kálùkù gbé àti ẹgbẹ́ gbogbo ẹ̀yìn ẹgbẹ́ àti tó wà níbi àti tó wà nílọrin gbogbo ẹ̀ pátápátá dàgbà iṣẹ́ Ọlọ́run là ń ṣe iṣẹ́ àwọn ẹni Ọlọ́run là ń ṣe iṣẹ́ Ọlọ́run kọ́ nìyẹn I'm telling you bẹ́ẹ̀ bá ní gbàlẹ̀ nígbà ọ̀kan lọ́mọ iṣẹ́ Ọlọ́run kọ́ tó bá fẹ́ ṣiṣẹ́ Ọlọ́run pé àwọn tí ń bẹ̀lẹ́gbẹ̀ yìí tán jà fún ní mímọ̀ bóyá ṣe ṣiṣẹ́ Ọlọ́run gangan wọn kọ́ yín àwa náà aláwọn àfá aláwọn ọ̀gá táà lè pè tó lè tréní wa bí wọ́n ti ṣiṣẹ́ Ọlọ́run ìfẹ́ mi ò fẹ́ sàdáyẹn rí pé àwa yìí náà làwa ń ṣiṣẹ́ Ọlọ́run gbogbo wa jọ kó sínú àṣìṣe yẹn ó fẹ́ sọ fún yẹn pé kíní ìsìnkú díẹ̀ káà tó ní ọ́ndá ẹ̀sìn o ẹ wá ń fi gbolẹ̀ ẹ máa fi gbo ẹrọ̀fọ̀ nítorí pé ó ṣe àṣìṣe nǹkan lọ́ndá ẹ̀sìn lẹ́wà bá sọ yìí kú lọ́rùn ẹ̀ lẹ́wà ń gbó mẹ́rọ̀fọ̀ ṣé ẹlẹ́yìn pọ̀ àbí ẹ̀dàkọ̀ ẹmọ́bìnú ìmọ̀ntẹ́ mi bóyá ẹlẹ́yìn pọ̀ àbẹ́lẹ́ Al-Imam Shah ẹni iṣẹ́ tara wọn ní ààyè bá ti dàrẹ́tì ẹ̀ sí gbogbo wa pé iṣẹ́ tara yín ni gbogbo wa ní dàrẹ́tì ẹ̀ sí kéde iṣẹ́ tara wọn èmi náà wà bẹ́ẹ̀ bí bá ti ń ṣe kíjò mo ti ń ṣe yẹ mí ẹ láníyàn pé ń sọ̀rọ̀ Ọlọ́run òdodo ni mo sọ fún yín yẹn mí ẹ láníyàn pé mo sọ̀rọ̀ Ọlọ́run o mo ń jẹ́ iṣẹ́ ayé torí bọ́rọ̀ yẹn bá gba ká búyàn èyí bó jáde ní ọ̀rọ̀ mi tó bá gba ká pààrọ̀ orúkọ fún yàn máa pààrọ̀ orúkọ ẹni yẹn Ọlọ́run sì ní wala tanabazu bil alqab ẹ má pèrè ayín lórúkọ tí ò dáa ẹ má dára yín pè ní àdàpè tí ò dáa bi'sa ismul fusuq ba'da al-iman lẹ́yìn ìgbà tẹ́lẹ̀ ti do nígbàgbọ́ orúkọ burúkú tẹ̀ tún pèrè ayín bi'sa ó burú jáì ẹ pèrè ayín lónígbàgbọ́ òdodo ẹ sì tún forúkọ burúkú pèrè ayín tẹ́ bá fẹ́ kẹ́mi ìfẹ́ ogun orúkọ tó ń kálukú fẹ́ràn ni ẹ fi pè é àwa ń pè àwọn kan ní àrá kan gúdù a mọ̀ pé ò dá kọ́lọ̀wọ́ foríjìn wa ni a sì rẹ́dì láti tọrọ àforíjìn níwájú Ọlọ́run kódà gbogbo àwọn táwọn pè lára kan gúdù láàrẹ́dì àti sọ pé ó dẹ̀ má bínú ṣùgbọ́n tọwọ́ yín tàà fẹ́ jùlẹ̀ tàà fi ń pè é lórúkọ yẹn ìjẹ́ ti dáàtì jùlẹ̀ ẹgbẹ́ àrágbérí kò sẹ́gbẹ́ tí jẹ́ àrágbérí àwọn náà kọ́ àwọn èèyàn síta tí ń pè wá lórúkọ tí èsì ti wá èmi ò ní sẹ́kì àánò èmi ò ní sàkì àtẹ̀dọ̀ èmi à ní sàkì ìfún sàkì ẹlòmí ò ní àkúsì ìsọ̀lá tẹ́bá ti gbọ́tán ní àkúsì ìsọ̀lá èmi ni wọ́n ń pè èmi ni wọ́n bá wí èmi ni wọ́n ń bú yẹn wọ́n bá ní sàkì àánò èmi wọ́n ń bú ẹ̀dọ̀ ara àwọn òpònú tí orí wọn ò lè gbọ́rọ̀ táwọn sọ ní ẹ̀ títún wọlé yìí o àríṣò kọ́lá míkì best so òpònú ẹ̀dá kan ní máa padà blọ́ọ̀kù ẹ̀ tó bá mọ̀ bí tá a bọ́rọ̀ dé ó yẹ kó farabalẹ̀ ká ṣe tán kó wá farabalẹ̀ lọ́dí wo bá ti ń bá bọ̀ ni ta ni mo dákọ̀ ń bí bí ọ̀bẹ́ níbọ̀dì wí ẹwọ ẹ̀yìn tẹ́ ń wò wá ẹ bá mi fèsì àríṣò kọ́lá yẹn pẹ̀lú mẹ́sẹ̀jì ẹ bá mi reply ẹ̀
nígbà tó jẹ́ wà ní skul wa ò mọ̀ pé àmọ̀ pé báyìí ló ṣe rí sọ ní ìdíkìrù ẹ̀mọ́ dásọ́ fẹ́sìn sá ìwọ Arísekọ́lá Míkì yẹn kí là ń sọ kí ló ń sọ ní ìsìn ọ̀rọ̀ táà ń sọ yìí ní ìsìn kí ni ọ̀rọ̀ Saheed Shittu ṣe bá débẹ̀ ọ̀rọ̀ táà ń sọ tó bá bá Saheed Shittu wí yóò mọ ibi tó bá bá òun wí yóò tún rẹ̀ ṣe ni mò ń sọ̀rọ̀ generally ń dákọ̀ Saheed Shittu báyìí ló tẹ Saheed Shittu kí n tẹ̀mí pẹ̀lú yẹn èmi mo kọ́ àfá Saheed Shittu kí o ní so ọmọ tán pè l'Arísekọ́lá Míkì yẹn best yẹn ẹ bá mi dá lóhùn ẹ̀yìn yẹn òpònú ni adẹ̀rọ̀ kó gbọ́ngbà tó ń kàwé o nígbà tó ń kàwé lọ́wọ́ làwọn náà ń kéwú ó ti gọ̀jù ó mà mí rí mo mọ̀ rí o ó mà mí rí mo mọ̀ rí o tó bá fẹ́ bá mi sọ̀rọ̀ ní messenger ọmọ bó ṣe bá mi sọ̀rọ̀ ó dẹ̀ ń bọ́ sórí fídíò bí ó dẹ̀ ń kọ̀kọ̀ síbẹ̀ níjọ́ tó ń kàwé lọ́wọ́ mo ṣe dáadáa sí gan má jẹ́ kí Mukaila má jẹ́ kí bínú sí ẹ o máa yọ fọ́tò ẹ̀ lórí afẹ́fẹ́ tí máa correct up tí ní òní tòsí lórí ẹni sí what is the meaning bí láká rẹ̀ kọ́kọ́ lórí ò bá gbé tàà sọ padà kókó mẹ́ ìwọ ló ètì Saheed Shittu ìwọ ló mọ́ tó fà tó fi ètì ẹ̀tì ẹni ẹ àwọn òsọ̀rọ̀ nípa páyà ètì èèyàn àbí ètì èèyàn dòní tí mo bá yín sọ̀rọ̀ yìí mi ò ètì ọ̀kan lọ́mọ kí ni mo fẹ́ fi kí ètì ẹ̀ sí ìtọ́kan lọ́mọ ń ṣe ọ̀kọjá pé ó ń fi àṣejù kún àwọn ìrìn rẹ̀ àṣejù tó wá ń fi kún àwọn ọ̀rọ̀ rẹ̀ yẹn ní àfáà Saheed Shittu fi kún ọ̀rọ̀ wọn jọ sí táà fi ń bá wọn jà kó wá realize wípé àfáà Saheed yóò ṣàṣejù mọ́ báyìí in tó ṣe lánàlẹ̀ ń gbé jáde ẹ̀yin lẹ́ ń ṣàṣejù báyìí tẹ́fíbọ̀dì bẹ́ẹ̀ ti realize mistake ẹ̀ kún kálùkù máa lọ ọjà ń dá mi padà sẹ́yìn dákùn mi ò bókò ń sọ̀rọ̀ mú fọlọ́bẹ̀ẹ́ kó ń bí ó ṣe gọba yẹn àti kéèyàn lọ yunifásitì kan náà pè lọ́gbọ́n láyé ẹ̀rẹ́ ọgbọ̀dọ̀ kọ́mẹ̀tì sórí fóònù mi wọ́n who are you níwọ̀ táa pọ̀n pàjọ́ tó ń kàwé tó mọ́ dáadáa táa sí fún ẹni 20-something years back tó ń kàwé táwà ń kí ó lọ́wọ́ a ṣe dáadáa fún ẹ tó pọ̀ tó títí ò ní báyìí ló mọ̀ náà ó wá ń fi mẹ́sẹ̀jì àwọn tí ò gbọ́ wáyé à ń rí wọn manage pé àwọn ènìyàn ò gbọ́ wáyé ni wọ́n fi bú wa ìwọ tó yé ó wá tún jẹ́ tiwa náà tá a rò pé tiwa ní ẹ́ ó wá ń kún àwọn tí ò gbọ́ wáyé bó wà ní ká sọ̀rọ̀ tiẹ̀ báyẹn ẹ̀sùn Prince Adémọ́lá Adéyẹyẹ pẹ̀lú ọ̀rọ̀ pẹ̀lú ìbéèrè tẹ́ bí yẹn ẹ má gbogbo ẹ̀yin tẹ́ ń wò ẹ má bá mi bí Mukaila yẹn bẹ́ẹ̀ torí ẹ̀ dàrú ni tẹ́bárí tí mo ń bínú sí lónìí ó ti ń kọ́mẹ̀tì sórí fídíò mi á lé ní ó ti pẹ́ sẹ́yìn tí mi èdè ẹ̀yà sí kí ló wá sí lórí kìíní mi ọ̀nà yẹn ní kó wá ṣe bí ọ̀kan lọ́mọ́ sí prógrámù níbi ìjẹjọ́ wò nìyẹn today is Monday níjẹrin kí ló tó lọ sórí prógrámù ọ̀kan lọ́mọ́ gbogbo tó bá kọ síbẹ̀ yẹn ó free now ọ̀kan lọ́mọ́ ò mẹ́ ìwágun ọ̀kan lọ́mọ́ èmi mọ̀ wá ó mọ̀ mí mo sì tún mọ̀ ọ̀kan lọ́mọ́ tàwọn olórí burúkú this guy is stupid Mukaila yìí àwọn tí wọ́n máa fi kọ́mẹ̀ntì dá wà lálẹ́ náà nìyẹn tí ò jẹ́ kọ́rọ̀ yóò yanjú mi ò hate ọ̀kan lọ́mọ kò sí tí mo fẹ́ fi kí n hate ẹ̀ sí ó ṣe birthday fọ́mọ níbi 2 weeks ago tó gbé sórí fóònù pé ọmọ òun ṣe birthday mo kì náà mo kọ́mẹ̀ntì síbẹ̀ pọ́lọ́wọ́ jẹ́ kẹ́mi ọmọ yìí ogun pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àláfíà ara ní tó dàwà pọ̀ só ní ṣe pẹ̀lú pé ọyí kọmọ ọmọ okúnmọ̀ yàn lọ́wọ́ ní ọlọ́mọdé ọmọ okúnmọ̀ wa lọ́wọ́ mọ́pàá ọmọ wa lọ́wọ́ ṣe bí àṣejù tó ń fi sí tí ń ṣe ìlú fà táwa náà fi ń bínú sọ̀rọ̀ mi ò ní personal issue pẹ̀lú ẹ̀nà àpò gbáyàwó mi ò gbáyàwó ẹ̀ àwọn olórí burúkú kọ́mẹ̀tì òfò tí wọ́n mọ̀ gbé wá nìyẹn wáyé tí ìbá Saheed Shittu sọ̀rọ̀ orí ẹ̀ dàrú Saheed Shittu wá járòbó òpònú so ẹ̀dàkọ̀ ẹ̀yẹ ní rẹ̀ tẹ́ ń gbọ́ wa lọ àtèmi ní àti ọ̀kan lọ́mọ ní
àtàfà Saidi ni tó bá ti jẹ́ pé wéè tá a fi jọ ń bára wa sọ̀rọ̀ yìí ni kẹ́nikẹ́ni máa ń rò nínú wa àtàfà Jamiu bàbá tó dọ́rọ̀ yìí lẹ̀ kẹ́nikẹ́ni máa ń rò nínú wa pé sẹ́ ọlọ́run láńṣe gbé kó lẹ́mìí ànábì ó jíṣẹ́ báyìí ọlọ́run sì dé ládé ànábì ó jíṣẹ́ báyìí àwọn sàábì ó jíṣẹ́ báyìí àwọn àfọ́ ó jíṣẹ́ báyìí ọlọ́run sì kí wọn kúṣẹ́ tó bá jẹ́ pé báwọn ti ń ṣe eré tọ́lọ́run fi everybody kúṣẹ́ irú ọlọ́run wo nìyẹn tí ń kí òpònú kúṣẹ́ ọlọ́run ò ní kí ẹni tó bá ń ṣe báyìí lójú ọ̀nà ẹ̀sìn kúṣẹ́ kankan à ń pera wa lórúkọ tí ò dá náà ẹ̀ ń pè mí lórúkọ tí ò dá mò ń pè yín lórúkọ tí ò dá àjọ jì sí kòtò àṣìṣe yẹn ni ẹ̀ ń bú bàbá mi mò ń bú bàbá yín àjọ jì sí kòtò àṣìṣe yẹn ni náà everybody wá fẹ́ gbà wípé bí bó ṣe ní kò ní dá fún bàbá mi tí mo ní kò ní dá fún bàbá rẹ padà ẹ̀fẹ́ jájọ gbà pé àjọ jẹ̀bi ni ẹni ó sì kọ́kọ́ pilẹ̀ ọ̀rọ̀ olójẹ̀bi ọ̀rọ̀ ṣùgbọ́n gbà tẹ́ni tí wọ́n sọ òkò sí ti sọ tí ẹ̀ padà wọ́n ti jọ jẹ̀bi ẹni gbókù kan títí tó tà ń pa ó ti di kànáà à ń pèrò lórúkọ tí ò dá àpéyàn lálálà ń gbà ọ̀rọ̀ yẹn tó dùn àfáà fọ́lọ́n sọ mo dẹ̀ ti nínú fídíò iná nínú ọjọ́ iná ẹ gbọ́ pé mo ní má bínú tó báyìí péyàn ló bí yín inú ẹ má bínú ẹ̀fà nìyẹn lẹ̀ nígbà tá ní pásínà ìjà tán bára wájà ẹnu wípé ẹ tún lọ gbé fídíò kan jáde wá láti wá tako bàbá Mufti ìyẹn ló bí èmi nínú ó sì tó bí ni nínú bí ẹ bá jọmọ lúwàbí tí ẹ bá jọmọ rí tó jálá lùbáríkà ọmọ ó tó bí ni nínú káì tí a bá fẹ́ ṣe sòrótò táwọn bá ǹjẹ́ clarification lórí ntẹ̀yìn bá sọ ǹjẹ́ èèyàn kan sọ pé ọ̀rọ̀ yẹn mo kọ́rọ̀ mi jẹ mo kó jẹ ní àbí ọ̀rọ̀ tí mo wí ń ro báyìí lórí báyìí lẹ́nu yìí rí. wọ́n ní bí ẹ bá fẹ́ ṣe sòrótò táwọn ìtumọ̀ sòrótò ni àwọn májẹ̀mú jámù ṣàtù àwọn májẹ̀mú ìtúbá ìjẹ́pẹ̀ ní títúbá ni mo ronú pìwàdà kúrò nínú àṣìṣe mi pé ákìní yìí ò dá èyí ṣe bẹ́ẹ̀ ma àwọn máa ń sọ̀rọ̀ nípa pé ǹjẹ́ àwọn májẹ̀mú ti ń bẹ fún kéèyàn ronú pìwàdà yẹn ṣe ni kéèyàn sọ yìí pé ó dáa mo kó o jẹ pé sọ yẹ kí Mufti ó kàn sọ pé mo kó o jẹ àbí ká sọ wípé ní tí mo wí yìí o bó ti ríre o bó ti ríre o bó ti ríre o ọ̀rọ̀ tí mo imagine tí mo fi ṣe fídíò tí mo fi dákọ̀ àfáà náà tó ń repeat yẹn mi ò fẹ́ máa lo àwọn abuse word nínú fídíò yìí but àfáà fọ́lọ̀ ń sọ tó bá yẹ pé Ọlọ́run bùn yín ní mímọ̀ lóòótọ́ tó sì fún yín lágbóyé ẹ̀sìn ń tẹ́ béèrè yẹn lójú àwọn tọ́lọ́wọ́ bá bùn ní làákàì wọ́n fojú àgọ̀ wòyàn o wọ́n fojú àgọ̀ wòyàn gan o ìyẹn ti kú lọ́rọ̀ ẹ̀sìn ó ti di threat ó ti di ìbínú báyẹn àgbàlagbà lẹ́ ń bá sọ̀rọ̀ tó pọ̀ tó yẹn over 60 lẹ́ ń bá sọ̀rọ̀ báyẹn àrífín tí ń bẹ níbi ọ̀rọ̀ ìtẹ̀lé súnà yín tẹ̀yìn lẹ́ gbé dání tí ò bá wà láàmú náà nìyẹn ẹni tẹ́ ẹ̀ bá ti gba tiẹ̀ báyìí ẹ máa sọ̀rọ̀ ẹ̀ bí ìgbà wípé kò jámọ́ nǹkankan tọ́lọ́ sí ni rafa'na ba'dakum fawqa ba'din darajat ọlọ́run la jura wa lọ ọlọ́run gangan ló sọ bẹ́ẹ̀ irinṣẹ́ tí wá ń bẹ lọ́wọ́ oníkálùkù tó fi jura wọn lọ ló yà lọ́tọ̀ọ̀tọ̀ lágbọ́nrin mímọ̀ ajúra wa lọ lágbọ́nrin àgbọ́yé ajúra wa lọ lágbọ́nrin làákàì ajúra wa lọ lágbọ́nrin tọgbọ́n ajúra wa lọ lágbọ́nrin tárísìkí ajúra wa lọ báwọn lásìkí náà ṣe wáyé náà àwọn náà kàtígórìsì ni wọ́n àwọn náà júra wọn lọ júra wọn lọ júra wọn lọ ní lọ́hun lọ́hun mo lópin so ká ní máa wá fi ọ̀wọ̀ fúnra wa lágbọ́nrin ibi tọ́lọ̀ ti dé oníkálùkù lọ́lá tọ́lọ̀ fi gbápọ̀lé kalẹ̀ mọ̀ pàrà yílé ẹ̀yin alárísìkí ẹ̀pá wọn àfáà dé ẹ̀yin àfáà ẹ̀dá àpọ́nlé padà nígbà tọ́lọ́wọ́ bá sọ nínú Al-Qur'an wípé a'udhu billahi minash shaitanir rajim ó ní khudh min amwalihim sadaqatan gbà nínú owó wọn kó máa jẹ́ sàárà tó tọ̀ hírí hùn sàárà yìí ó sàfọ̀mọ́ wọn
wa tuzakkihim yóò sì ṣàfọ̀mọ́ owó wọn torọ́ náà oríṣiríṣi ló ń kálukú gbà ṣiṣẹ́ ibi ó bá kù sí tí wọ́n bá ti ṣe sàárà yóò fọ ọmọ kì í ṣe tó lóògùn owó kọ́ o ṣùgbọ́n tí ó bá ti gba sàárà lọ́wọ́ wọn tán tó gba sàká lọ́wọ́ wọn tán wọ́n fi sàká sàpọ́nlé iṣẹ́ tiẹ̀ nìyẹn dáwà níṣẹ́ tí wọ́n gbé dání dáwà yẹn sì ní dásìkí ẹ̀rà nǹkan ogun ni ẹ̀kọ́ mọ́sálásí ni ó ní díẹ̀ sẹ́yìn gbọ́ báwọn ẹ̀yin tẹ́ ń bú àwa nítorí bá ń gba físà bílì láì fi kọ́ mọ́sálásí ààyè táwọn kọ́ mọ́sálásí sí chọ́ọ̀chì sí 18 ló yí wà kó níbẹ̀ church lọ́nà 18 ló yí wà kó níbẹ̀ mọ́sálásí tiwa ní wá jẹ́ òun nìkan èmi tọ́lọ̀ wá fi ṣe alákòóso mọ́sálásí ọ̀hún ọlọ́run wá sí mi tálíkà ààyò ìbí òpá wá àṣàgbé project tó bá ti tó déédéé mọ́sálásí ọ̀hún àásìkí tó lè gbé ọlọ́run òfúrì fún wa àwa ń pe gbogbo mùsùlùmí lórí afẹ́fẹ́ pé ẹ dákun ẹ kún wa lọ́wọ́ wọ́n sì ń kún wa lọ́wọ́ ẹ̀yin kan wà gbé sórí afẹ́fẹ́ ẹ̀ pé wà lálágbé ẹ̀ pé wà ló ń bára gbogbo ẹni ó sọ bẹ́ẹ̀ ẹ̀yin nú ọ̀dọ́run àfi tó bá jẹ́ wípé kì í ṣe pé wọ́n dá fíṣẹ̀ bílì láì kọ́ mọ́sálásí Mádínà lóko àfi tí wọ́n bá tún yé gba fíṣẹ̀ bílì láì láti fi kọ́ mọ́sálásí Mádínà láti fi tún ṣe dòní lóko àfi tí wọn ò bá gba fíṣẹ̀ bílì láì ní Káàbà má lóko ẹ̀ pọ́nrọ̀ àgbáyé mo tún sọ kì í sọ̀rọ̀ àwọn afáwálẹ̀ yìí àfi tó bá yẹ pàápàá kan bẹ tó kọ́ mọ́sálásí tí èsì pàápàá olówó pé àáfàá níbi ìtẹ̀mí yìí ó wá kọ́ mọ́sálásí kò sí fíṣẹ̀ bílì láì bẹ́ẹ̀ ìlókù kò sí àáfàá náà ó kọ́ mọ́sálásí kò sí fíṣẹ̀ bílì láì bẹ́ẹ̀ irọ́ ni wàláì wọ́n lè má bẹ̀rẹ̀ àwọn èèyàn fún àfáà tí ó tagi tí ó tẹ̀ pẹ̀ kò tá kankan tó bá lóhun tagi ohun tẹ́ pẹ̀ sí iṣẹ́ àfáà náà kọ́ ló ibẹ̀ kó ló ti rówó tẹ́ tagi tó fi bẹ̀rẹ̀ sí ní tagi tí fi ń tẹ́ pẹ̀ sẹ́gbà tí àwọn nǹkan táwa náà dáwọ́lé tí ò wá tí ìgbéra ṣé ká lọ sògùn owó bẹ́yìn tí ń ṣe ni ká mọ lu ọmọ ọlọ́mọ pa ká mọ gún mùsùlùmí ká mọ gún olóńgìní láàyè ọlọ́run ní kó sí mídíà mọ́ wá ní sọ̀dákàtà tí wọ́n bá wá fún ẹ wọ́n fowó sàpọ́nlé ti ẹnu wọ́sọ̀ lé àlẹ́ yìí wọ́n náà dá àpọ́nlé yẹn padà pẹ̀lú àdúrà sàdúrà fún wọn pẹ̀pẹ́ inna salawataka sakanu lahum ẹjá tún gbọ́rọ̀ àfáà jámì òsì àdìlé àwọn tẹ́jì ṣe àgbà wọlé mo bí afẹ́jẹ́ ìbéèrè kí tó fún tó bọ́ sí ọ̀rọ̀ sí àfáà alálàǹgbá yẹn ní bá rí òyìn tí ń bẹ lábùjá alálàǹgbá yẹn alálàǹgbá tẹ̀ fi ń pè ní gàfà alálàǹgbá yẹn kí ni ìdájọ́ ẹ̀sìn lórí alálàǹgbá jíjẹ gan. àfáà fọlọ́ ń sọ wọ́n ń sọ nínú mẹ́sẹ̀jì yìí pé ìbéèrè àwọn àkọ́kọ́ ni wípé mo pe àwọn ní àfáà alálàǹgbá Àbújá ṣé kí ni ìdájọ́ aláǹgbá nínú Islam wọ́n ń béèrè lọ́wọ́ mi bẹ́ẹ̀ pé kí ni ìdájọ́ aláǹgbá nínú Islam èmi tí mo wà lọ́nà Ìkọ̀tún ti kókó Ìkọ̀tún Kwara Ọ̀fà ni èyí ó ti yà sọ́nà Ìkọ̀tún yẹn wọ́n ní kí ni ìdájọ́ aláǹgbá sára mú ní àbálá àlè nínú Islam wọ́n ní ìjẹ́ àlejẹ aláǹgbá àbá àlejẹ pẹ̀lú ẹ̀rí aláǹgbá tẹ̀ ń sọ pé àbá aláǹgbá tó ṣe dúró nípa mo fẹ́ bèrè aláǹgbá tẹ̀ bí aláǹgbá yẹn ìbéèrè lè galáǹgbá àbá lè galáǹgbá mo fẹ́ mọ̀ dáwọn. ìbéèrè ọ̀rọ̀ ẹ̀sìn nìyẹn àwọn mufti ẹ̀sìn ní kẹ́ẹ̀bí wọ́n ní sáà lè jẹ́ aláǹgbá àbá lè jẹ́ tọ́
wọ́n fẹ́ kí n bẹ̀rẹ̀ káwájọ máa fà á qala Allahu ta'ala qala Rasul Imam Shafi'i ìhà tó kọ sí rẹ̀ Imam Hanbali Imam Hanafi Abu Hanifa ní tẹ́fẹ́ kájọ máa fà nù. so ìdáhùn tèmi ni wípé ibi èdè Mufti ẹ wá ẹnìkankan náà Mufti ẹ̀sìn bóyá Mufti mẹ́lá Abuja yìí ń bẹ̀rù ẹ̀ pé àbí Mufti tilẹ̀ Yorùbá ń bí Sheikh Imran Daud Malasan bẹ́ẹ̀ níwò ẹ pé Sheikh ẹbí wọn ní ìdájọ́ aláǹgbá sódà ń jíjà bí ò dá sára mu ní àbálá àlè tọ́ Mufti kan náà ń bẹ ní Èkó Sheikh kí mo rọ́kọ̀ bàbá yẹn Mufti tí a yàn ní rọ́bítọ̀ mo gbàgbé orúkọ bàbá yẹn onímẹ̀sìn ni wọn àwọn náà ní mọ̀ dáadáa tọ́ ẹ wá nọ́mbà wọn pè ẹ bèrè aláǹgbá jíjẹ rẹ̀ aláàlí ní àbáramu lọ́wọ́ wọn tọ́ bàbá Mufti Ìlọrin gbogbo Kwara State in general Mufti làwọn náà lọ́ndẹ́ ẹ̀sìn ẹ pè wọn ẹ bí wọn n táwọn torí ẹ wà nù ni wọ́n joyè lé ní orí sáré mi àwọn ọmọ kéwú tèmi àti ìlú tá a ṣẹ̀ṣẹ̀ kọ́ mọ́sálásí fún tá à ń darí ẹ̀sìn èyí wọn débi ọ̀rọ̀ alálàǹgbá bẹ́ẹ̀ bá dá ìdájọ́ alálàǹgbá lẹ̀ níwájú tiwọn yóò kàn máa dààmú ọpọlọ wọn ni pé wọ́n èjà wọ́n ewu lẹ́ jẹ́ bí wọ́n pè lálàá ni wọn ò ní jẹ́ bẹ́ẹ̀ pé láràámù náà wọn ò ní jẹ́ Ayọ̀délé Suleiman Sheikh Murtado Ọlámilékan Oyèdòkun ọlọ́run bá mi tẹ̀lé kún dáadáa fún yín so ọ̀rọ̀ aláǹgbá ọlọ́ta aláǹgbá yẹn ẹ dákun ẹ gbọ́dọ̀ kún bẹ̀ ẹ pa àwọn Mufti ẹni wọn ó sì dájú aláǹgbá fún yín I'm not ready for that èyí sáwọlá ìtàn àwọn ẹ̀yìn náà ní Mufti l'Ógbómọ̀ṣọ́ ẹ ṣeun kágbé Mufti Ògbómọ̀ṣọ́ oríṣiríṣi ìlú sáà ní Mufti wà bẹ́ẹ̀ bá sì ní nọ́mbà Mufti Maka ẹ pè é àbí ká ẹ pè Mufti ti Cairo tọ́ ẹni bá ní time tó lè waste lórí ọ̀rọ̀ sálàǹgbá tọ́ àbí òótọ́ yóò fún yín time so ẹni tí ò bá ní time yóò kọ́ ti fóònù náà ní pé dákun torí Ọlọ́run dákun bára dáadáa lọ ọ̀rọ̀ tàwọn ìdíga àìrí ìyẹnjú fáwọn èèyàn kó yé wọn ń sọ̀rọ̀ nípa sálàǹgbá tó àbálàǹgbò òótọ́ lọ́mọ jẹ́ tiẹ̀ náà ìsìtẹ́lú mi ò fọ́ nìyẹn ìwọ́n àbọ̀rọ̀sọ́ di aláàrí fún gbogbo wa lọ́mọ jẹ́ tiẹ̀ ó tọ́kù tọ́ yẹn ìròyìn kékeré mi ò ní interest nínú ẹ̀ mi ò ní interest nínú títọ́ rẹ̀ àìtọ́ rẹ̀ mi ò ní interest nínú ẹ̀ torí àníjọ́ tí wọ́n gbé fatuwa ọ̀rọ̀ ajá jáde ní tó jáde sọ̀rọ̀ ajá ò kọjá wípé kí la fẹ́ fìyẹn ṣe nísìn ajá dára ní jíjẹ o kí la fẹ́ fi ṣe ajá ò dára ní jíjẹ o kí la fẹ́ fi ṣe kí ni ìwúlò ẹ̀ 95% tí mùsùlùmí ní ń sá fún ajá ní jíjẹ ọ̀rọ̀ sísìn kọ́ làwọn èèyàn treat pé bóyá a lè sìn àbá a lè sìn a ní jíjẹ rẹ̀ ṣáájú ti kò lórí ìyẹn pé àjẹ torí ìtọ́nà ń ṣe lẹ́tọ̀ tó ní a máa jẹ́ pọ̀ tí òun ò sẹ́ ní à ń sàròyé nínú òun ò lẹ́jọ́ wà á gbọ́rọ̀ ajá wá táwọn èèyàn ò mọ Ọlọ́run lọ́kan àwọn kan ni wọ́n dé sábẹ́kúta yẹn nísìn arúkéèké àbí kí ní kan náà pọ̀ kọ́ wọn àwọn ọmọ yẹn ní ìsìn àlìjànú ni wọ́n ń sìn àwọn ará àfá nínú àwọn àkáǹtì tó pẹ̀rẹ̀ àwọn aláàfá wọ́n sì tún wá áyà fún ẹni tí ń bọ àlìjànú àná àti ìjẹta ni mò ń wo fídíò wọn tí wọ́n ń ṣàdúrà wọ́n ń pàtẹ́wọ́ olórin nǹkan tán kọ kí ní kan àjíbú ní yàrá owó kọ ya ìlú àjíbú oníbẹ̀ tí ń kọ ní ẹ wọ́n dúpẹ́ fún ráwọ́ kà ya ìlú jáwọ́ kà ya ìlú akíníkà kí ní kó ní mo gbàgbé bá ti kọ ní yẹn tí bá wórí fóònù mi mo lérí tí wọ́n ń darí ìjọsìn lọ bá rókọ̀yá ìlú ìyẹn ò tí yé wọ́n sì ń tàgì nǹkan yẹn pọ̀ mẹ́sìn níjọ́ tẹ bá rí tẹ́níkè sáré ẹ̀sìn
àròyé àwọn àfà ń disturb wọn náà fi sọ bẹ́ẹ̀ ọ́ndẹ́sì ni wọ́n gbé sí ẹni afẹ́lamọ̀ ààrí yẹn yẹjú ò wá ń béèrè sálà nígbà dánú ẹ̀sìn ká máa jẹ́ àbí ò dá wá mú fútí kan dákun ẹ sọ̀rọ̀ mí. àfa lèmi akọ́ máa ń kéwú mi ò dájú ẹ̀sìn ọ̀rọ̀ ni mò ń sọ. yes kò tí ì sí ìlú kankan tó fún mi lóye ẹ̀sìn mi ò jóye lọ́ndà ẹ̀sìn Ìbàdàn láwọn tí ó mójútó lọ́ndà bàbá wa Ìmámù Ìbàdàn Ìlọrin máa láwọn tó mójútó ọ̀rọ̀ ẹ̀sìn níbẹ̀ lọ́ndà àwọn bàbá wa Ìmámù Ìlọrin àwọn bàbá wa lọ́láwọ́ bá lúlọrin Ìwó láwọn tó mójútó ẹ̀sìn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni àwọn Èkó wọn láwọn tí wọn everybody ló ní àáfàá tó mójútó ọ̀rọ̀ ẹ̀sìn nínú ìlú ẹ̀ kí ni tèmi pẹ̀lú wa ní kí n máa dájọ́ ẹ̀sìn èmi kọjá àyè tèmi náà níjọ́ tí Ọlọ́run bá ní ká ṣiṣẹ́ kàn án bó bá dé bá kókó náà bá dé bá wa láyé tó kọ wá bá ti wà nínú àwọn tí wọ́n fún ní iṣẹ́ ṣe lọ́ndà ẹ̀sìn àgbàṣẹ́ local government láwà ńlá dìmú so ibi mo wà yẹn dẹ̀ ní àwọn tí akọ́mọ́síláṣí sẹ́gbẹ̀ẹ́ wọn tàà akọ́mọ́síláṣí sọ́dọ̀ wọn ò ní bùkátà sọ́rọ̀ alálàǹgbà wọn ò ní bùkátà sọ́rọ̀ ajá ìtẹ́ ní bùkátà sí ní ìmọ̀ Ọlọ́run lọ́kan ìfi ìjọsìn fọ́lọ́run ọba ọ̀kan ṣoṣo Adébísí Rasheed ẹni afẹ́lámà Suleiman Dárí Ẹdún ọlọ́run bá mi sàlékún dáadáa fún gbogbo yín ẹ mọ́ gbọ́rà fà lọ. tí ẹ bá jẹ́ àfàtẹ́ ẹ̀gá akọ́mọ kéwú kílẹ̀ yẹn ń kọ́ yẹn. bí n bá ti déwájú àwọn ọmọ kéwù mi máa kọ́ wọn ní tó bá yẹ àti tó tọ́. àbí wọ́n fẹ́ gbàbẹ̀ yẹn wọlé pé bẹ́yàn bá ń kọ́ ma ní kéwú kí ní ń kọ́ àpèjálẹ̀ rẹ̀ ni pé kí ní ń kọ́ wọn tó kọjú ọ̀rọ̀ ẹ̀sìn ṣé ọmọ kéwú mi lẹ́yìn sínú ọmọ kéwú mi náà tá a bá pàdé gan ní ìsìn ọ̀rẹ́ láàjọ jẹ́ sínú ọmọ kéwú mi dẹ́ mo dá gbogbo ọmọ kéwú mi ni mo dá mọ́ èyí tí mo tó nǹkan kèye pọ̀ débi tí ìwà ní ma gbogbo wọn àbí tí wọ́n yọ lọ́kàn tí máa bèèrè pé ta ni wọ́n kèye pọ̀ débẹ̀ wọn ṣùgbọ́n alhamdulillah rabbil alamin àṣàláì mọ́ gbìyànjú mọ̀rọ̀ kan tí ń bí mi pé kí ni standard àwọn ọmọ kéwù mi pé ṣé wọ́n mọ́ kí àbí wọn mọ́ kéwù ẹ dákun ṣé mi wá rẹ́ di à ń ṣe competition wí rádaràdà tẹ̀ ń ṣe yẹn ni mi ò ráyè fún yẹn kí n jẹ́ kí iṣẹ́ tí à ń ṣe tí ètò nǹkan kan rúbò mí lójú bígbà tó ti pọ̀ kò sẹ́ni retí iṣẹ́ rere rẹ̀ máa rúbò lójú iṣẹ́ rere máa kéré lójú ẹni rere ni ṣíṣe iṣẹ́ rere yìí máa kéré lójú ẹni rere nítorí kí wọ́n lè dára mọ́ láti ṣe kó lè pọ̀ sí ẹni rere kan tí iṣẹ́ rere máa jọ lójú òsì ẹni tẹ́ bá rí tí ó sì nǹkan kan tó dáa tí wọ́n ń jọ lójú àpẹẹrẹ pé ò ní ṣe é pẹ́ ni torí tí ń jọ lójú kò ní jó ráyè mójútó àti tẹ̀síwájú nígbà tó bá padà lájú ní orí pé àṣíṣẹ́ yóò débì kan gbogbo àwọn tẹ́rí tọ́lọ́wọ́ bá ní kí iṣẹ́ wọn kárí ayé níjọ́ tí wọ́n ń ṣe wọn ò jó ju àwọn lójú ni pípọ̀ rẹ̀ ò jọ wọn lójú ó pọ̀ lójú ayé so àwọn ọmọ kéwù tèmi lèmi ń kọ́ ní kéwù n ò sí fà tó wẹ́ẹ̀sì èmi rò wípé bí yẹn bá àǹfààní. èmi ò ẹgbọ́ àfa ṣe fọlọ́ sọ èmi ò sọ pé láǹgbá ó jára mù mi ò sọ pé àdáàlì ni ẹnu kan jẹ́ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ tí wọ́n máa fi ń qualify ẹni tí mo fẹ́ sọ̀rọ̀ rẹ̀ táwọn èèyàn fi máa gbọ́ àwọn èèyàn yé ìní kí wọ́n fi aláǹgbá kún orúkọ rẹ̀ ìlófà tí mo fi lò ó so aláǹgbá wá jára mù ni ó jáde àlì ní ìṣèdájọ́ lórí ẹ̀ tó bá wá jẹ́ pé ìgbọ́rọ̀ kalẹ̀ bẹ́ẹ̀ ni ó jẹ́ tí ó dùn ẹ̀yìn tó sì jẹ́. tálẹ́ nìyí hello ẹ káàárọ̀ Sátánì.
ẹ má bínú torí Ọlọ́run kọ́ ìyẹn ń wọlé ìlú fà tí mo fi gbé náà. jẹ́pọ̀rọ̀ tí mo ń sọ yẹn ọ̀dọ̀ yín ló wá kò lé ní ahọ́n mi láti sọ pé ẹ má bínú ọlá wípé bẹ́ẹ̀ náà ṣe gbé ọ̀rọ̀ ẹni tó jẹ́ olólùfẹ́ wa tá a dẹ̀ fẹ́ kí ayé ó tún mú kankan nípa wọn mọ́ ìlú fà táwa náà fi gbọ́rọ̀ tiyín náà báwọn bí yìí tí àwa sọ bá dùn yín ẹ má bínú ìyí dẹ́yìn náà sọ́dún wa. ẹ dákun sójú bẹ́ẹ̀ lọ ṣá. ok àwa ní alálàǹgbá tọ nígbà tá a sọ sáyé ó dá yín lójú pé bẹ́ẹ̀ sì dápọ̀ alálàǹgbá yìí ẹ̀yin ni wọ́n bá wí tọ tó bá sí pé ẹ̀yin la bá wí lóòótọ́ àníyàn wa ẹ̀yin ni ń bá wí ṣùgbọ́n ẹni tẹ́yìn náà ń sọ̀rọ̀ nípa rẹ̀ tẹ́yìn tó ń gbé challenges mi jáde wá bá wọn yẹn bàbá tí wá ní bàbá mufti bàbá wa ni wọ́n fi kulli shay lọ́jọ́ orí bàbá wa ni wọ́n nínú ẹ̀sìn bàbá wa ni wọ́n nínú ìmọ̀ bàbá wa ni wọ́n tọ́ àti gbogbo nǹkan míì lárísì kí bàbá wa ni wọ́n ṣe táàsì kí wọ́n sì ń ṣàgbéga fọmọ tí ń bẹ lẹ́yìn bẹ́ẹ̀ ni ìjásáájú bàbá mufti ó ṣàgbéga fáwọn tí ń bẹ lẹ́yìn wọn wàláhì tẹ́ bá rátakò kan tó wá bá bàbá mufti rárá o kò sátakò bóyá wọ́n sì góòlù gbé sọ́wọ́n ẹ̀ dédé tọ̀wọ́n wà méjì ẹ̀ tí ló yà jẹ́ o kò sí ẹni tó wà lẹ́yìn bàbá mufti tí ìjà sáájú wọn ò lápá rere nínú láìfọ̀ ẹ̀ so bí bàbá yẹn bá wá ṣe bàbá tiyín kì í sàáfà yín gbà lásíwájú ẹ̀sìn kò sáburú ń bì yẹn òun kọ́ ló bí yín lóòótọ́ ọmọ ayé bábí láyé pọ̀n tijú àwọn tó bí kẹ́yìn àti wọ́n jọ jẹ́ irọ́ tijú àwọn tó bí tí wọ́n dùn yín lọ́jọ́ orí lè máa bá ẹni tó bí ọmọ tó tọmọ yẹ́dẹ̀ lè gbìjà rẹ̀ lè máa bá a sọ̀rọ̀ bígbà tí ò lọ́mọ. lágbègbè ká fún yàn ló kọ ọ̀pọ̀lọpọ̀ àyè máa yẹ fídíò lèmi máa ń sábà bá pàdé táwọn èèyàn máa ń sọ ẹ̀yin náà ló kọ. bẹ́ẹ̀ni. ǹjẹ́ nítorí tó bá ń sọ yín ló kọ táwọn lérò pé láti lè fi tánìsì méjì yín káwọn báwọn sọ yín ló kọ. tí ẹ̀yin tí ò ní dùn mọ́ yín káwọn náà wá gbà bẹ́ẹ̀ orúkọ yẹn sì dédé. ṣe bí láti sọ ọ̀pọ̀ mọ́rọ̀ nígbà tí. lágbèjúwe ní sè nínú malikiya nínú àwọn malikiya. ká tó dákọ̀ malikiya yẹn wọ́n ní sí báwọn yẹn máa ń pè mí náà lóko tí ò dáa bíi sàkíánò àkúsì sọ̀lá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣé àwọn náà lè gba orúkọ yẹn gbọ́ káwọn náà máa pè mí bẹ́ẹ̀ ẹ wá gbọ́ èsì tí mo fọ̀ lórí ẹ̀. àwọn ọmọ ìdára yín náà mo ti ní tó bá bí yín nínú ẹ má bínú yín táwa náà dọ́lẹ́jọ́ yín dí àwa náà nínú. àbí kò jù bẹ́ẹ̀ lọ náà tó bá yẹ kó bí yín nínú wípé a pè yín ní alálàǹgbá ẹ má bínú torí òdodo tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni wípé a gbọ́ orí látẹnu yín kẹ́ ẹ pè wá lóko tí ò dáa báwọn yẹn ṣe ń pè wá ní kí mo dákọ ní ìsinsà kíánù tó ń pè wá ní kinní kan tó ní tòdodo wàláì àáfàá fọlọ́nsọ wọn ò bá wọn pè wá lórúkọ tí ò darí àwa làwa pè wọn lórúkọ tí kò dára tó bá wá jẹ́ pé yẹn náà bá wá ní ẹ má bínú ṣùgbọ́n táyì náà sọ ń pa bàbá mufti yẹn kò táwa náà lọ́rùn o kò táwa lọ́rùn o bẹ́ẹ̀ bá gba tiwọn gba tí wọ́n nìyẹn ẹgbẹ́ sábí aṣọ tẹ́ bá ti fi àìgbá tí wọ́n yẹn hàn wá wípé ẹgbà tí wọ́n á kọjú sí yín á jẹ́kẹ́yìn náà mọ̀ ọ̀pọ̀lọ́wọ̀n ògbà tí yín má bínú ti jáde náà rọ̀ mi má bínú. mo ti sọ pé ọlọ́run ẹ̀kọ́ lọ́rọ̀ màlẹ́ yíyá bí yín ló jẹ́ gbogbo yẹn èwo ló bí yín ló ń bẹ̀. èmi ò èyí tó bí bẹ́ẹ̀ ṣe sọ bẹ́ẹ̀ ti bí ọ̀rọ̀ ṣoṣo máa jáde yẹn láfíà àgbà tí wọ́n ti sọ yín pé ọjà gbogbo ń tẹ́ ni mo sọ yẹn mo tún bá ń bẹ̀ mo jáwọ́ fún bẹ́ẹ̀ mo tọrọ àforíjì níbẹ̀ àti kú lórí ẹ̀ nìyẹn abàláwo amasalafa kẹ́nikẹ́ni ó mọ̀tò bá síbi ọ̀rọ̀ tó ti kọjá má tuntun ìtọ́ bá ṣe ní tuntun tí ò bá dalẹ̀ wọ́n ti sẹ́lẹ̀ lórí. ẹ wá jẹ́ kí n béèrè kíní kan lọ́wọ́ yín
mo ń gbọ́. Zurutu Tauba lápèjúwe nísìnyí ẹ̀ṣẹ̀ tí yẹn bá ṣẹ̀ ní. ṣáàtù Tauba yẹn fílẹ̀ àfa ìbéèrè béèrè mi àní wọ́n ti sọ yípa gbogbo táwọn wí yẹn àwọn ìgbà tó dá kò ní bẹ́ẹ̀ wọ́n kọ́ bẹ́ẹ̀ àwọn ọmọ wa ní kàwé tọ̀bí yẹn ẹ lọ tún tìjẹ́ bọ́ sórí afẹ́fẹ́. ìgbà tí mo àwọn ọ̀tẹ̀ mọ̀ pé ìfẹ́ làá fi sọ̀rọ̀ tá à ń sọ yé sí yóò sì dákájọ bọ́ra wáyé. wọ́n tó padà sínú Surutu Tauba àwọn májẹ̀mú ti ń bẹ fún kéèyàn ronú pìwàdà mi ò nídìí bí ẹ̀yin àti bàbá Mufti bá ní iṣu bàbá Mufti ò lè ní iṣu pẹ̀lú yín náà bọ̀tá yìí bá ní iṣu pẹ̀lú wọn ẹlẹtíríkì ẹ̀ tẹ̀bá yìí ti kọjá ààyè ẹnu kan àákànní ẹgbẹ́nu sọ̀ náà ni àgbẹ̀gbẹ́nu ẹ sọ̀ orí rẹ̀ pé àáwì bẹ́ẹ̀ bẹ́yìn ò bá fi tijú bàbá Mufti bẹ́ẹ̀ sì dàgbà tó ẹ̀ tijú wọn àbí nígbà yìí ò tijú àwọn táwa sì tó báyìí lẹ́gbẹ̀ẹ́ wọn sáà wá ní ká tijú ẹ̀yin bẹ́yìn ó bá jù wá lọ ọdún mélòó ni ó jẹ́ báwa ó bá jù yín lọ ọdún mélòó ni ó jẹ́ ọ̀rẹ́ ni àwa àti yín ó jọ ṣe ó hàn gbangba pé bàbá Mufti ju gbogbo wa lọ so lọ́jọ́ orí wọn jù wá lọ nípò wọ́n tún wá jù wá lọ ìlú recognize wọn débi pé ìlú gbé ètò ẹ̀sìn lé wọn lọ́wọ́ tó bọ́rọ̀ bá ti dọ̀rọ̀ ẹ̀sìn ìwọ ni ó ṣáájú wọn kọ́ àwọn àfáàjọ dárò lè fìtá ìní ń bọ̀ àwọn àfáàjọ ẹ̀dájọ́ ẹgbẹ́ rìsọ́tì ẹjọ́ yẹn jáde ìlú gbà wọ́n gbọ́ wọ́n gbé tó ẹ̀sìn sọ́dọ̀ wọn bóun lójú èsè tì wá ká sì gbé ara wa sórí afẹ́fẹ́ ká máa yẹpẹrẹ ara wa gbogbo táwa dà lónìí táwọn èèyàn fi ń bú wa pé ẹ̀yin náà síbẹ̀ lórí afẹ́fẹ́ ẹ̀yin lẹ́sọ wá dà náà ẹ̀bẹ́ yìí lẹ́ ń bú àwọn tán bí wa ẹ̀yin lẹ́ ń bú wa máa rán àfáà létí níjọ́ tí àfáà wa Saheed Shittu adamallahu hayatahu jẹ́ ló bá wọn kí n fi bọ́ọ̀sì brain ẹni tínú bá ń bí àfáà Saheed níjọ́ tí wọ́n ń ka àwọn àfáà tí ń júwe àwọn àfáà lọrin fún wọn níjọ́ tí ẹni bí ọdún 6 7 8 sẹ́yìn táàfà ń sọ̀rọ̀ tó lé nípa àwọn àfáà wà lọrin nígbà tán júwe àwọn àfáà tí ń júwe àwọn àfáà fún ọpẹ́ òtúkọ̀ àfáà báyé o fọ́sọ̀nsọ̀ fàgbà ẹ̀ tí sọ̀rọ̀ wọn o àfáà ìdásọ̀ láti àwọn náà máa ṣe bàbá ń délé ẹ̀ tí sọ̀rọ̀ wọn o nígbà tán júwe àwọn àfáà tí ń fún àwọn ní information nípa àwọn àfáà táwọn fẹ́ sọ̀rọ̀ wọn wọ́n dákọ̀ ní àfáà fọ́sọ̀ sọ ẹ wà nú àfáà tí wọ́n dákọ̀ tí ń ju páàsì mẹ́sẹ̀jì àwọn àfáà lẹ̀ pé àfáà báyìí náà ẹlẹ́bọ ni àfáà báyìí náà ẹlẹ́bọ ni. so ẹ má wo àṣìṣe aláṣìṣe mọ́ so ńgbà tẹ́ ẹ̀ wá ríyàn fún ní information mọ́ ẹ̀yin gẹ́gẹ́ wá ń gbé mẹ́sẹ̀jì jáde fúnra yín àfáà tẹ́ ẹ̀ fi ń bojú ń jọ́ sí àárín yóò tò mọ́ àfáà ti padà rí wípé ẹni yóò dá lóòótọ́ ìkànnì àfáà ti rí yín pé kàní yín láàrin yóò fi tò mọ́ right so èyí tẹ́ ẹ̀ wá rí sẹ́yìn gbé fún yàn mọ́ ẹ̀yin gẹ́gẹ́ wá fẹ́ máa jẹ́ fúnra yín sẹ́rin tẹ́ ẹ̀ máa kò látàrí pé ẹ̀ ní mójútó láìfò ara yín láìfò ní láìfò lẹ́fẹ́ máa gbé sórí afẹ́fẹ́ ní tẹ́ ẹ̀ máa kò láti jọ bẹ̀rẹ̀ yẹ o tá ẹ báyìí tó ń gbé mistake míì jáde tó báyìí jẹ́ mistake tàná tó ẹ̀yin lẹ́ ń pè ní mistake tá ẹ báyìí tó gbọ́rọ̀ míì jáde ìtẹ́mi fẹ́ wí nìyẹn kì í ṣe mistake tí ẹ báyìí tó gbọ́rọ̀ míì jáde tó báyìí gbọ́rọ̀ tàná ọ̀rọ̀ jẹ́ ẹ̀ta lẹ gbé jáde tí everybody ti mójú kún bẹ́ẹ̀ mọ́kàn kún bẹ́ẹ̀ tá a ti ṣe nǹkan míì lọ láti fi tánìṣì méjì àwọn àfáà wa èyíkéyìí àfáà tí ìbàjẹ́ àdàbíyà ni mọ̀rọ̀kàzíyà ni nákísàbádì ni kàdìríyà ni tìjàníyà ni ahàlùsúnnà ni kódà tẹ́ dérí sálàfí tẹ́ báyìí tó gbé nǹkan kan jáde nípa wọn tá a bá rí wípé ẹkàn mọ́ fẹ́ fi dáfìtì náà lẹ̀ ni fọwọ́ àrọ́dù ni o á dá padà fún yín ni o á ní ẹgbẹ́nu sọ́hùn tí ń túmọ̀ sí wípé kẹ́nikẹ́ni ní o mọ̀ sọ tuntun ìmí ìtaàbà tó gbé kalẹ̀ tí ó bá ti ju etí lọ tó ń kálùkù mọ́ á sórí báyìí kó tó gbọ́ ọyé àìlú kí a tún lélẹ̀ rọ̀rọ̀ owó tó lélẹ̀ kí kó wá ní ọ̀sọ̀ ẹnu kún bẹ́ ká sọ bọ́lọ̀ ti sọ òkú àbùkù bá wa kò nídìí ká sọ tuntun ká ṣe bá nẹ́bì ti ṣe kò fàbùkù kákàkà wá ó fún wa lápọ̀nlé ni ó ṣàfihàn pa nẹ́bì lọ̀gá wa lóòótọ́ ni ṣáfíbọ̀ ti gbọ́ mẹ́sẹ̀jì yẹn yé báyẹn kò dìdà báwọn èyí tẹ́yìn ń ṣe yẹ fẹ́ kí àwọn èèyàn ó tún bẹ̀rẹ̀ sí ní dráàgì fídíò yẹn
ọ̀rọ̀ tí wọ́n sọ nínú fídíò tẹ́ ń fi hàn ọ̀rọ̀ tó kílíà ní náà wọ́n fẹ́ bẹ̀rẹ̀ wá sí wọ́n sì rí pé àkókò ìrun ní ń bọ̀ wáyìí ẹni tó bá sì fẹ́ pèrun yóò kà pèrun tí ẹni ariwo orun yẹn yóò padà kọlu ọ̀rọ̀ tí wọ́n ń sọ tó jọ́rọ̀ Ọlọ́run máikrófóònù tọ̀rọ̀ Ọlọ́run yóò máa sọ̀rọ̀ lọ máikrófóònù òun pípẹ́ yóò máa sọ̀rọ̀ lọ yóò wá máa gbára wọn wọ́n sì mú wá bí ìmọ̀ràn fún ẹni tó bá fẹ́ pèpè wọ́lá dáni mọ́sálásí tó bá pèrun ní ẹnu má fi máikrófóònù pèrun táwa náà bá ti parí kẹ́ tó pèrun yẹn àájọ kì í ní ṣe bó jáde ní ọ̀rọ̀ yẹn ṣé wọ́n ní wọ́n yé kírun nìyẹn àbí wọ́n fi yẹn yẹpẹrẹ ẹ̀rún nu wọn ò ní kẹ́ni tó fẹ́ pè wọ́n mọ́ pèrun nínú fídíò yẹn wọ́n ní kó pè é bọ̀t kó má lo máikrófóònù ẹni bá fẹ́ kírun ẹ̀wọ̀n ló mọ́ta sọ ẹ̀ lọ kírun ṣé wọ́n yé máa ṣe prógrámù lọ́wọ́ táwa náà dìde kún bí prógrámù láti lọ kírun tiwa ni prógrámù yóò dẹ̀ máa lọ táwa bá ti dé ta kírun tiwa tán àwọn tí wọn ò lọ kírun gbà táwa lọ yẹn àwọn náà sì lọ kí tiwọn prógrámù dẹ̀ máa lọ kò ní dúró àwọn jàmáà náà tábà jẹ́ mùsùlùmí àwọn náà dìde wọn lọ kírun tiwọn wọn fà wọn ti ṣe mùsùlùmí lẹ̀ ìmọ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bí prógrámù táwa náà bá ń ṣe náà bẹ́ẹ̀ bí gẹ́gẹ́ bá ń ṣe prógrámù wọn máa pè wọn níbi prógrámù mi lásìkò òun bá tó ẹ pè irun wọn bá sì pè irun tán everybody ẹjá lọ kírun ẹ̀yin kan ẹmọ sí program yẹn lọ táwa bá ti kírun tán kẹ́nìkan náà ó gbà lọ́wọ́ ẹni tí ń ṣe lọ ẹ̀yin náà lọ kírun ti yín àdẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣé bí a tó program yẹn láti fi ṣe nǹkan kan ni tó yẹ ká dàrú ni ẹ̀dẹ̀ tó fẹ́ wá sì ṣe sínú ọ̀rọ̀ yẹn káwọn yóò tó lè máa drági ẹ̀ bí ọ̀rọ̀ eléyìí wọ́n jẹ́ nìyàn wọ́n jẹ́ nìyàn ohun tí bàbá Mufti bá ṣe fún yín ni kí ẹ wí. inú mọ́tò ni mo wà àbí kí n sọ̀rọ̀ sókè lẹ́ẹ̀bí gbọ́ mi. ẹ̀ẹ́dẹ̀ pé mo bínú sọ̀rọ̀ inú mọ́tò ni mo wà bí ìbá sọ̀rọ̀ sókè ẹ̀ lè gbọ́ mi. aláwọ̀ bá mi sọ yín láyọ̀ àwọn ọ̀pọ̀ kan ń bẹ ọ̀rọ̀ yìí mo kò yẹ o látòjú àfa àní àtúntò ń bẹ yẹn wọ́n làwọn ò sọ bẹ́ẹ̀ mọ́. àfa àmútó tó ń sọ fún yín lórí afẹ́fẹ́ ẹ kú òun bẹ̀ yẹn ojú mẹ́rin mẹ́rìndínlógún ọgbọ̀n mẹ́rin mẹ́rìndínlógún àtẹ̀pá mẹ́rin mẹ́rìndínlógún ẹ kú òun bẹ̀ yẹn ó ti di ọ̀tẹ̀ ó ti di mọ̀náfìkì ó ti di kèéta ẹ kéré sí Mufti tó bá jẹ́ pé òdodo lẹ fẹ́ sọ òdodo bá bu yìí kún yín ṣùgbọ́n yìí tẹ̀ ń ṣe yí ọ̀tẹ̀ nìyẹn kì í sọ òdodo máa bu yìí kún yàn lẹ́yìn bá jọ́ mi ké tẹ́lẹ̀ tó òdodo bá ń bẹ lẹ́nu rẹ̀ àwọn àgbàlagbò ní ẹgbẹ́ sípò òótọ́ wáyé tẹ́ fi gbé sí rúgbò tó tóbi tó báyìí wọ́n ní àṣídíkù àǹtọ́kọ̀ òdodo ni ó fún lọ́rọ̀ sọ ó ní fáktì lọ́wọ́ tó fẹ́ sọ gbogbo àwọn tó rí bẹ̀ lásìkò ànábì náà ànábì ò dọ́rọ̀ mọ́ wọn lẹ́nu but nígbà tí ó ṣe pé ń tẹ́ fẹ́ ṣe yẹn nìṣó tẹ̀lé àmọ́ sọ pé ọmọ èké nìyẹn kéré pọ̀ sí Mufti láti fẹ́ máa bá Mufti ọ̀rọ̀ máa ní Àfà Suleiman àìkéré pọ̀ o ẹ ti kéré ju o irọ́ ló kéré yín o ẹ̀yin gbọ́dọ̀ tó wá wò bàbá nígbà lọ́wọ́ yín bẹ́ẹ̀ ni Hajiya Zainab prayers is more important than any event at all bẹ́ẹ̀ ni òṣùrọ̀ náà rọ̀ tẹ́ sọ ìrun ó pàtàkì ju ohunkóhun lọ ohunkóhun ni yàtọ̀ sí event gan ohunkóhun bá sì kò ní bá tó apáta bá ń ṣe tí a lọ kírun ní náà abájẹ kírun dé àwọn tí wọ́n ń bá lọ ẹ̀nà ilé ẹ̀pá tẹ́ǹsìtì ẹ̀ní ẹ̀ lọ kírun ó yá àwọn tá kírun dé ẹ̀ní ẹ̀gbà ẹ̀ máa ṣe lọ. bọ̀t nínú fídíò tí afáfẹ́ fi tako bàbá Mufti kò síbi tí bàbá Mufti ti sọ wípé ẹ má kírun rárá àlẹ́ àṣírù ni tó bá dé bá wa lẹ́nu ẹ̀ ẹ dákun ẹ̀yin tẹ́ bá fẹ́ pèrun ẹ má lo microphone ẹ pé pẹ̀lú ẹnu káwọn èèyàn ó jọ ìyín tí wọ́n gbà lérò pẹ̀lú prógrámù yẹn nìyẹn táwọn náà bá ti ṣe wá sí tiwa tán àjọ ìyín àjọ kírun ni tàbá sì ṣètò bí fọ́ ọkẹ tó kírun ó tó láti tó àjọ kírun pọ̀ níjàmá kò sábùkù kò wọn ò tàwọn sábùkù ń bẹ̀ yẹn náà. wọ́n náà wọ́n sọ bẹ́ẹ̀ mọ́ ẹ̀kọ́ bí yẹn. ọ̀rọ̀ ọ̀run tí wọ́n ní ìwà arọ́ ìwà ó wà ní ọ̀rọ̀ tó láwọn ò sọ mọ́. kò jù bẹ́ẹ̀ lọ. ó tún wọ́n gbogbo ẹ ti wà lábẹ́ rẹ̀ ó wà ní àgbogbo àwọn ọ̀rọ̀ tó láwọn kò rí bẹ́ẹ̀ mọ́ ẹ má padà bẹ̀ yẹn mọ́ ẹni tó bá ní personal issue tó ń bá yẹn fà ní máa sọ̀rọ̀ èèyàn bá yẹn. ẹni bá ní ìjà tó fẹ́ bá yẹn jà ní máa sọ̀rọ̀ èèyàn bá yẹn ẹ má máa gbé ọ̀rọ̀ ẹ̀sìn bí bàtà ń bára wa sọ̀tá mọ́ bàbá yìí ti sọ yìí pé ó dá gbogbo tí
ẹ wí mo kó o jẹ kò rí bẹ́ẹ̀ mọ́ ẹ máa gbọ́rọ̀ yẹn lọ. nígbà tí ẹ ń bá wọn jà kẹtẹpẹ fẹ́ pa wọn rẹ́ kẹtẹpẹ fẹ́ bá tí wọn jẹ wọn láwọn ti tọrọ àforíjì àwọn ti tún bá kó ń bẹ kí dàbọrọ padà síbẹ̀. aláwọ̀ ti tọrọ àforíjì àwọn ti padà ń bẹ̀ tẹ́yìn bá padà lórí àwọn ọ̀rọ̀ kan tẹ́yìn máa ìpè yóò mú ìdúgba ní ṣe yóò kílẹ̀ àrẹ nígbà tí ó sọ̀rọ̀ wà. ṣé ìfọlọ́nsọ bá kọ́tù kò mọ ilé nu àní wọn náà wọ́n ti kó ń bẹ̀ sí ẹ̀yẹ ni wọ́n ní ẹ̀tọ́ wọ̀ ọ̀gá wọn ti tọrọ àforíjì àbọ̀wọ̀ ọlọ́run wọ́n ní ọ̀rọ̀ yẹn kò rí bẹ́ẹ̀ mọ́ ìdá ààfin ó ti tó ní tẹ́. wọ́n lọ́rọ̀ yẹn ò rí bẹ́ẹ̀ mọ́ ọ̀yá bismillah. wọ́n náà wọ́n padà kó ń bẹ̀ kódà wọ́n ní kí ni yóò dáa nu wọn ò ṣe má ẹni bá tó ṣe ní wọn ṣe ló ṣe. àáfàá ní bẹ́yàn bá dùn yàn ní jìbìtì ní ìsìn ṣé ọ̀dọ̀ Ọlọ́run yóò ti lọ tọrọ àforíjì. ẹ̀yẹ ṣe fátúwò ẹ̀yẹ jáde pé jìbìtì ọjà lọ́wọ́ rẹ̀ tó dáfẹ́ bẹ̀rẹ̀ yẹn. àwọn sọ fún yín pé ẹ má dáwà padà síbẹ̀ yẹn má wọ́n ti sọ pé àwọn òwò ti sọ pé àwọn òṣèlú kò àwọn òkú kan yẹn aṣọ ọ̀pẹ̀ mọ́rọ̀ fún yín. tó bá wá sí pé ilé ìfẹ́ dúró tì ní àwọn ọmọ ìkó tì ní. ọ̀rọ̀ mi tí wọ́n sọ tó dára wọ́n ṣe wá àkójọ jọjọ ni wọ́n jọ gba tàwọn yìí wọ́n jọ gba dam sọ̀rọ̀ gba yẹn èyí tẹ́ ti sọ tipẹ́. pẹ́ẹ́dípẹ́ tí ó kù díẹ̀ káàtó dẹ̀ mú wá mú ìtọ́jú àwọn ẹ̀kọ́ wọ́n ti sọ pé àwọn òkú ti bá wọn ṣe ọ̀pọ̀ àwọn òkú kan yẹn aṣọ ọ̀pẹ̀ mọ́rọ̀ fún yín. tó bá wá sí pé ilé ìfẹ́ dúró tì ní àwọn ọmọ ìkó tì ní ọ̀rọ̀ mi tí wọ́n sọ tó dára wọ́n ṣe wá àkójọ jọjọ ni wọ́n jọ gba tàwọn yìí. bẹ́ẹ̀ ni wọ́n ṣe wáàsí fún bàbá Ọbásanjọ́ ń dò ní wọ́n ní kó gba tawhid kí bàbá ó gba Islam kọ́lọ̀ sí wọn lẹ́ni tí ó kírun kó tó lọ bọ́ lọ́hùn gbogbo ẹ̀yin àáfàá yìí náà lẹ gbọ́ wáàsí wọn ẹ̀ kọ́mẹ̀ntì lórí ẹ̀ kí wọn kí wọ́n ṣe ń bẹ̀ wọn sẹ́ni pé n tó fi jẹ́ pé n tó fi dá kó jẹ́ pọ́lọ́ nìyẹn ṣiṣẹ́ fún nìyẹn tó bá jẹ́ pé torí gbogbo orú yìí ni bàbá Mufti fi ń ṣe wáàsí ní a fi ń sọ̀rọ̀ Ọlọ́run kó jẹ́ pé torí ẹ̀ ní a fi ń sọ̀rọ̀ Ọlọ́run ó ti tó súnyàn ó mọ̀ àti thank you kankan wọ́n sì wá sí fún bàbá Ọbásanjọ́ sultan lè muslimin sultan Sokoto wọ́n wà ń dòkó tí wọ́n sọ fún bàbá Ọbásanjọ́ bá kọ́lọ̀ ti jẹ́ kírun ló dáa o ha ó mọ̀ wùmí pọ̀ bọ́nà bá lè sí bẹ̀kẹ́ kírun ìyá èmi ni mò ń kọ́ ti fóònù mo wà lórí afẹ́fẹ́ èmi mò ń kọ́ ti fóònù ẹjọ́ wọ́n sì wá fún sultan sorry sultan kọ Ọbásanjọ́ wọ́n sì wá sí fún bàbá Ọbásanjọ́ ẹgbàrún Ọlọ́run jẹ́ kírun kù afáfọ́nà sọ́sẹ̀ ẹ̀gbọ́ kó lè tẹ̀ kí wọn bó ṣe jẹ́ kó wọn nídìí kíkí yín tọ̀ nígbà tọ́rọ bàbá olórin tí jẹ́ Alhaji Wasiu Ayinde Masha nígbà tọ́rọ̀ tí wọ́n ṣe tẹ̀tẹ́ ní bona fide member church làwọn ẹ wo bí gbogbo àwọn àfáà ṣe ń sọ̀rọ̀ yẹn wọ́n jẹ́ drag ẹ̀kọ́ mọ́ bàbá Mufti gbogbo àwọn tó máa ń drag ọ̀rọ̀ yìí pọ̀ mọ́ bàbá Mufti náà ni wọ́n gbọ́ngbà tí bàbá Mufti ṣe wá sí fún bàbá Ọbásanjọ́ táwọn iṣẹ́ ṣe mùsùlùmí rárá àwọn òdì kílẹ̀ ara wọn fún ìsìláàmù rí wọ́n lè ṣe nǹkan ká support ìsìláàmù o wọ́n lè ṣe dáadáa fún ìsìláàmù ká kọ́ mọ́sálásí but wọn òdì kílẹ̀ ara wọn fẹ́sìn rí pé ara ìsìláàmù làwọn bàbá yìí ṣe wá sí fún wọn lẹ́ni tó ga former president of Nigeria wọ́n ṣe ní military wọ́n ṣe ní àsìkò ológun wọ́n ṣe lásìkò ológun wọ́n ṣe lásìkò alágbádá tó jẹ́ pé báwọn àfáà bá wà níwájú irú wọn tó bá láwọn fẹ́ sọ̀rọ̀ Ọlọ́run jìnnìjìnnì pé hey sáàsì rówó gbàtà bá ń lọlé yóò bá wọn wọn nílé gbẹ́nu láti sọ̀rọ̀ kéèyàn wá kọjú sírú president yẹn pé ó sì wù mí kó gbà sílámù ó tóbi afáfọ́nà sọ ẹ̀ lè sọ àwọn tán tún jù yín lọ tán jù yín lọ ò lè sọ bàbá Mufti sọ Alhaji Wasiu Ayinde kan sọ pé bona fide member làwọn gbogbo àwọn tá jẹ́rú yín tá jẹ́rú member yìí náà ni wọ́n ń drag wọn pé Mufti ṣàtiwárí báyìí Mufti ẹ̀ ń drag wọn èyí tẹ́ ṣe tó dáa ẹ̀ sọ̀rọ̀ lórí ẹ̀ àfikí ẹwọ ẹjẹ́ akẹ́kọ̀ọ́ àfikí yẹn máa ṣe nǹkan torí Ọlọ́run o kí yẹn máa ṣe nǹkan torí Ọlọ́run ló dájú o kí yẹn sì wá máa ṣe nǹkan lájọ títí ń ṣe yẹ wá rí dáadáa kankan yọ níbẹ̀
àfi èyí ò dá èyí ò dá èyí ò dá èyí ò dá èyí tẹ́ tó wá ní ò dá tẹ́ ẹran mọ́ dùn wọ́n wá ní tọ́ dá eléyìí mo kó o jẹ kò rí bẹ́ẹ̀ dá ẹ foríjì mí ó tún jáde níbẹ̀ pé ẹ foríjì mí subhanallah ẹ foríjì mí ṣé ń bẹ́nu àwọ̀ ẹ̀dá tó lè foríjì yẹn ni. sọ̀rọ̀ gbà yẹn èyí tó ti sọ tipẹ́tipẹ́ tí ó kù díẹ̀ káàtó lè mú wá mú ìtọ́jà wá ẹ kò bí yẹn táwọn náà bá rí ìtọ́jà bẹ́ẹ̀ bá bá lẹ́nìkan tó fẹ́ fà yín lásọ ya àtò tó ń tọ̀ ń lọ ẹ bá lẹ́nìkan pàtàkì fà yín lápò kí. ẹni èébú rẹ̀ yóò kú yín ìdákọ̀ yín náà tí mo sọ. ọkùnrin bá bá ìlọ̀rọ̀ ọba bá ń bá wí mo ti sọ yín pé mo bí yín nú ẹ má bínú kí ládùúgbò kí n wí. orí pé mo ti sọ pé ẹ má bínú ni màá dúró lórí yín lẹ́yìn náà sọ kò bá wọn lára mu bí mo fi ẹ̀ bá sọ máa lo yín mọ̀ wọn àti wá ní mo ń gbọ́ yín. ẹ rí i pé kúndùwà asánà lọ́dà kúníwàásí oúnjẹ látòjúwe bẹ́ẹ̀ bá ti jẹ́ oníwàásí dáé. sẹ́ẹ̀rí bí mábìnú ọba ti tó yín èyí pa fóònù máa yín létí mo ti sọ pàmọ́rọ̀ ẹ kúndùwà alẹ́ ẹ ti dàbí ọbí ní kéwù àyè ní sọ̀rọ̀ tó àti ìjọba tó fẹ́ bẹ́ẹ̀rẹ̀ ẹ kúndùwà alẹ́ yìí gbogbo kíkàlẹ́ àti sùúrùtù tó wà sùúrùtù fún ìmọ̀mù sáfì ìmọ̀mù mádìkì I don't need it ẹ sọ nǹkan míì. níbi ẹ̀sìn sẹ́ni ọ̀rọ̀ táwọn sọ ni àwọn àṣàgbà àwọn àmẹ́sẹ̀ dìfẹ́ǹtì yẹn lórí. ẹ sì wá sí lórí ẹni kò dáa pé àwọn sọ̀dí tó bá kó mi ọ̀rọ̀ yìí wọ́n ti ní ọ̀dà o ẹ̀yin náà bá tún ti ẹ̀kọ́ mbẹ́ o ojú bẹ́ẹ̀ lọ. wọ́n láwọn kan sì ń bẹ lórí ọ̀rọ̀ yẹn pé ọ̀rọ̀ tí Ṣéhù sọ yẹn àwọn kan sì dúró lórí ẹ̀ ń bẹ bá máa wọn tán dúró lórí ẹ̀ ẹ̀yin náà sọ pé Ṣéhù ti sọ kọ́rọ̀ yìí àwọn kò jẹ́ o wọ́n ti kú ń bẹ́ o ẹ̀yin náà máa fún káàkiri pé Ṣéhù ti sọ yí pé ọ̀rọ̀ yìí ò rí bẹ́ẹ̀ o èwo làbúrò sọ́dọ̀tẹ̀ ní ìfẹnukò ọ̀rọ̀ mi tá a bá fẹ́ kọ́lọ́hún yọ́nú sí wa pẹ̀lú ogun tá à ń ṣe kì í ta ara wa àfi ká yọkùn inú ẹ̀mí káyé da wá sí bojú fàṣọ ara wa ya ẹni tínú rẹ ti ń bí tẹ́lẹ̀ tó yẹ pé ìṣe ló ń bínú ẹ̀ tẹ́lẹ̀ ó ti wùwà kan tó tí ò tẹ́ ọ lọ́rùn ẹ wàá da wá sí bojú ẹ máa fi fà á lásọ ya ẹlòmí ó jókòó láàrin àwọn olówó wọn ò ní rí àǹfààní kankan mú nínú àgbékalẹ̀ rẹ̀ tó jọ́rọ̀ Ọlọ́run àfi tó bá fẹ́ yẹpẹrẹ wọn làwọn olówó náà ò fi tẹ́tí gbọ́rọ̀ Ọlọ́run ọba mọ́ níjọ́ táwọn àtàná ń sọ̀rọ̀ Ọlọ́run tó jọ́rọ̀ Ọlọ́run gangan gbogbo olówó ló tẹrí basá bẹ́ẹ̀ wọn nígbà tó jẹ́ bọ́rọ̀ Ọlọ́run ni wọ́n sọ. èyí tẹ̀yìn ń ṣe ní ìsìn yìí ìfarẹ́dínlásọyà yìí kò lè jẹ́kẹ́ni kankan ó gbọ́ yíyé kò lè jẹ́kẹ́ni kankan kó understand yín láyé àti láyé ẹ bẹ̀rẹ̀ wá sí tẹ bá fẹ́ sọ̀rọ̀ Ọlọ́run báyìí kó wá sí ẹ̀yin fẹ́ dìmú lọ́dá ẹ̀sìn ẹ di wá sí yẹn mú ẹ dẹ̀ jẹ́ kí wá sí yẹn ó lápá rere lẹ́mìí ẹni tí ò mọ Ọlọ́run lọ́kan kó bẹ̀rẹ̀ sí ní mọ Ọlọ́run lọ́kan ọmọ Ìlọrin ni yín mò ń gbọ́ ọ̀kan lọ́mọ ní àárọ̀ yìí náà ni mò ń gbọ́ ó fẹ́ sọ̀rọ̀ nípa àwọn RKK ẹgbẹ́ alálìjẹ̀nú tó ṣẹ̀ délùú wọn lábẹ́kúta ìlú wọn ló produce ẹgbẹ́ alálìjẹ̀nú yẹn ó wá fẹ́ sọ̀rọ̀ nípa wọn ó lóun mọ ẹni tó jẹ́ olórí àwọn alálìjẹ̀nú yẹn alájọsí òun ni ọmọ wọn gan kódà bá ṣe pílẹ̀ rẹ̀ ó sojú òun ògo olú àwọn ni ṣe ń gbọ́ ògo olú tí wọ́n nu ń sin àlìjànú ń sì ń pèpè sí di káwọn yẹn máa wá sin àlìjànú ya fatọ̀fatọ̀ ya ìlú àwọn àdúrà tẹ́ mọ̀gbọ́n tí wọ́n máa ṣe nìyẹn ń sin ẹ̀mí ń sin àlìjànú ya fatọ̀fatọ̀ ya ìlú ya kẹ́nìkan ya ìlú ìṣẹ́kẹ́nìkan sáfàtíṣù àwọn ọkọ̀ tẹ́ máa pè nìyẹn tọ́ wọ́n sì máa tún dúpẹ́ páwọn dúpẹ́ lọ́wọ́ sáfà ya ìlú sáfàtíṣù tí bá rí kìíní yẹn máa pè rẹ̀ kí n tó parí prógámù yìí ó wá ní ògo ìlú àwọn nu tọ́lọ́hun sì ní jí ó parẹ́ ó ṣàdúrà bẹ́ẹ̀ tọ́ àwọn tìlú tiwa tí ò wá sin àlìjànú wọ́n sì ń yẹpẹrẹ wọn máa lọ́wọ́ wọ́n ń ra wọn láre máa lọ́wọ́ ẹ̀ láàfáà Saheed ló pilẹ̀ rẹ̀ òun ti wá lóhun àwọn ogun ọmọ pé kò dáa bẹ́ẹ̀ ọjà àwọn òsì ní ṣe bẹ́ẹ̀ mọ́ àbá Saheed ò ṣe bẹ́ẹ̀ mọ́ láti bí ọdún 3-4 sẹ́yìn ẹ̀yin sì kù ní díẹ̀ ẹ̀yin yẹpẹrẹ àwọn àfáà tiwa tí ìsàlálìjànú Sheikh Imran Eleha níṣẹ̀lẹ̀ ń fi ọ̀rọ̀ burúkú ránṣẹ́ sí ìyá tó bí wọn lọ́mọ pẹ̀fẹ́ báyà wọn sùn ìyá tó bí Sheikh Imran Eleha
ṣáájú eléyìí yẹn gan so ṣe dá lẹ́yìn kí ṣéun yẹn gan fi ọ̀rọ̀ yẹn lẹ̀ fún Ọlọ́run pé tọ́ àápàdé wájú Ọlọ́run gbogbo wa ní Ọlọ́run ẹja àpàdé wájú Ọlọ́run náà ká wá wò bóyá ẹ lọ wájú Ọlọ́run pẹ̀lú kẹ́límà tẹ́ sọ sí ìyá mi tẹ́nìkan kan òye owó rẹ̀ rí àfi bàbá mi tẹ́ẹ̀sì tí ọ̀kan lọ́mọ́ sì lẹ òkú zìnà mọ́ ìyá náà pé ibi títí ń ṣe zìnà kí n ló ti pàdé ló ti gbé oyún ló ti oyún mọ́ bàbá Sheikh Imran lọ́rùn ẹ dákun kí ni tí ẹ fẹ́ gbà lọ́wọ́ Alfa Saheed Shittu gan tí gbogbo wa fi kó bọ Alfa Saheed Shittu tá fi ń bá wọn jàjọ náà níta ní kí gbogbo àwọn tí wọ́n láwọn fẹ́ ṣàtúnṣe ọ̀rọ̀ yìí ó kẹ́ sọ̀rọ̀ lé lórí nìyẹn kò sí tí ẹ fẹ́ sọ wípé Alfa Saheed ṣe tọkàn lọmọ ò ṣe òun lè láníyàn pé Saheed yìí ń ba kan jẹ́ mẹ́sìn ó ń bá àwọn àgbàlagbà àwọn ṣe kíní kan lòun fi dìde ń jọ náà in tó fẹ́ tún ṣe ó ti fọwọ́ ara ẹ̀ tó ba nǹkan yẹn jẹ́ ìbàjẹ́ tó ń gẹ́gẹ́ wá gbé wọ̀ ó ju èyí tó lóun fẹ́ tún ṣe lọ Sheikh Imran àbúrò ọmọ Sheikh Dáúdù Àfáńlá àbúrò Sheikh Dáúdù Àfáńlá ni wọ́n ọmọ Sheikh Dáúdù Àfáńlá ni wọ́n kí wá yẹpẹrẹ Sheikh Imran kó sọ̀rọ̀ ya wọn kókò tó bá yẹn so òjìjọ́ta bá ṣe tán láti dá tasaran fásaran tàá sì dá tasaran fásaran ẹni tí bá ń yin Alfa Saheed tí ń bú ọ̀kan lọ́mọ yóò máa dọ̀rọ̀ rú ni bẹ́ẹ̀ lẹni tó bá yin ọ̀kan lọ́mọ tí ń bú Alfa Saheed yóò máa dọ̀rọ̀ rú ni tẹ́ẹ̀bá ní Alfa Saheed jẹ̀bi ọ̀rọ̀ yìí àfikẹ́ lọ́kan lọ́mọ náà jẹ̀bi torí bẹ́ẹ̀ báyìí mú mistake àti àṣìṣe Alfa Saheed yọ ọ̀kan jáde àwọn yóò kó mẹ́wàá àtàfẹ́ ọ̀kan lọ́mọ jáde bẹ́ẹ̀ ni tẹ́ bá dẹ mú mistake ọ̀kan lọ́mọ ẹyọ ọ̀kan jáde àwọn yóò mú mistake Alfa Saheed Shittu mẹ́wàá jáde tó pé yóò tún mọ̀ wípé àfi kẹrẹ́dì àti bá wọn méjèèjì wí kẹmọ́jẹ kẹjọ tó bí wájú yí débi tẹ́ẹ̀ nílé sọ fún pé àlọ́ ò ṣe dáa wà máa tí mo fi náwó fásitì èmi àti Alfa Saheed Shittu tó wà lórí fóònù agbéfóònù sí tí mo ti tún sọ fún wọn pé ìtẹ́ sọ yóò dáa o ẹ sọ yí dáa o ẹ sọ yí dáa o lójú rẹ̀ àfáà sì tún gbà á mára ètò jẹ́ mọ́jọ́ sára Alfa Saheed mi ò mọ́ tó ẹ̀lẹ́ mi mọ́ tẹ́lẹ̀ sọ́tẹ́ ìfìní láìkẹ́ mọ́ èmi ó láìkẹ́ o mo sọ̀rọ̀ sáàfà mo ń sọ̀rọ̀ sí gbígbà pọ́mọ kékeré ni ṣé tẹ́ bá jọ bí mi àti Alfa Saheed Shittu nínú ẹbí kan náà ṣé kò ní jù mí lọ ni tó bá dákọjú orí rẹ̀ tí bá dákọjú orí mi dandan ni kó jù mí lọ náà á tó wá sọ pé kì í sọjú orí nìkan ló fi jù mí lọ nípa gbajúmọ̀ àtàlásì kìíta yìí ó jù mí lọ mẹ́ ẹyọ ọ̀kan tó mo lè fi ṣe fáàrí sí òkọjá pé mo mọ́ kí ó jù lọ yẹn dájú ẹyọ ọ̀kan tó ṣe fáàrí sí ni gbogbo yóò kò lọ jù mí lọ kódà ìmánà ní ti ìgbàgbọ́ sí Ọlọ́run ọba yìí lè ṣèdájọ́ pé gbàgbọ́ mi ju Alfa Saheed Shittu lọ wàláhì tẹ́bá ní kí n ṣèdájọ́ ní tó wáyé pé lẹ́bí tí ń wà fà yóò dá Ọlọ́run ló mọ́ tó pamọ́ ó dàbí pé gbàgbọ́ rẹ̀ ó jiná níwájú Ọlọ́run tèmi lọ níwì ìyìn lè ròyìn ara mi pé mo ju ẹnìkan lọ nígbàgbọ́ Ọlọ́run ló mọ kọ̀ọ̀kan ló mẹ́ni rè ṣùgbọ́n láfojúsùn tèmi ó dàbí pé nìyí ó nígbàgbọ́ sọ́lọ́run jù mí lọ èyí máa wò bẹ́ẹ̀ èyàn wá ní Ọlọ́run wá kó ọ lálẹ́yàn lọ́wọ́ ó kórí sísìn nǹkan lé lọ́wọ́ báyẹn mo sì gbé fóònù sí tí a ti jọ ń sọ̀rọ̀ máa ní Alfa Saheed ṣẹ́dá ọ̀rọ̀ burúkú ẹ sọ̀rọ̀ báyìí níjọ́ tẹ́ ń sọ̀rọ̀ iná ẹ tún sọ báyìí nípa tèmi náà wàláhì dípò káàfà yóò sọ̀rọ̀ ó dákẹ́ lọ nígbà rí nígbàdẹ́kọ̀kẹ́ Alfa Saheed ṣe rí ọ̀rọ̀ yẹn àkàtúfò lọ ẹ dákun mú àmáì láti sọ fún Alfa Saheed Shittu pé kò sí dáa tí bá wá fi lè sọ fún Alfa Saheed Shittu pé ò ṣe dáa nítorí gbogbo àwọn àgbàlagbà tẹ́ ẹ̀ wá ń wí náà ń bẹ lábẹ́ kò ṣe dáa tí mò ń wí ṣé wàá dàmà ń bẹ lábẹ́ kò ṣe dáa tí mò ń wí bàbá wa Mudirul Markaz ń bẹ lábẹ́ kò ṣe dáa tí mò ń wí àti gbogbo tí a ṣe nípa wọn kò sẹ́ni tó kí wọn lórí ẹ̀ kò sẹ́ni tó yìn wọn lórí ẹ̀ bẹ́ẹ̀ ni bàbá wa tọba lọrin tí wọ́n sọ pípa náà wọ́n ń kúnlẹ̀ kí wọ́n ń forí balẹ̀ fún wọn ó wà nùta wípúta ní òdá tí bàbá wa mọ́mú wà nùta ní òdá àtàwọn bẹ́ẹ̀ lọ àfáà yẹ́ tẹ̀ fẹnu sọ wípé mo ti gbà pé òdá wọ́n tún wá fi wà sọ Sheikh Aránṣẹ́ Ọlọ́run Akínbọ̀wálé
ebi yẹn ni yóò pa ìyálàyà rẹ àtàwọn ọ̀ràn bàbá rẹ ebi yẹn ni yóò pa wọn ẹ̀yin èèyàn dàpọ̀ ẹ bá mi gbá ọ̀rọ̀ mọ́ àrànṣe Ọlọ́run Akínbọ̀wálé yìí lórí before kí n tó block ẹ̀ mo fi Ọlọ́run bẹ̀yìn gbogbo ẹni tẹ́ bá jẹ́ ní eré ẹ bá mi gbá ọ̀rọ̀ mọ́ lórí orí rẹ̀ ò pé rárá èmi ò mọ̀ kí ló fi ṣèkì tó kọ̀ lẹ́sìn nìsín ṣe àrànṣe Ọlọ́run ni wọ́n yá bárànṣe àṣetánì sí kí là ń wí kí ló ń wí nìsín mi ń pèsè ó ní mo ń pèsè Alfa Saheed pèsè lórí kíni pèsè Alfa Saheed lórí kíni orí ò pé ìwọ tó pè rẹ̀ l'Akínbọ̀wálé orí rẹ̀ ò pé rárá so mo bẹ̀yìn tẹ́ ń wò wá ẹ bá mi gbá kọ́mẹ́ǹtì mà kí màá padà fún blocking but ẹ bá mi gbá kọ́mẹ́ǹtì mà náà orí ẹ̀ dà ebi ó pa yálàyà rẹ̀ kú ebi ó pa bàbá rẹ̀ orí ẹ̀ dà ṣé o wà ń bẹ̀ ìjọ tèmi fi fídíò takò Alfa Saheed ní àwọn fídíò tó ní agbára ẹni afẹ́ lamọ̀ ẹ bá ń gbá kọ́mẹ́ǹtì mọ́ olórí burúkú tó pèrè lárànṣẹ́ Ọlọ́run àrànṣẹ́ àṣetánì Akínbọ̀wálé ẹ bá ń gbá kọ́mẹ́ǹtì mọ́ orí ẹ̀ dà ó wà ń bẹ̀ ìjọ tí èmi àti tí mò ń fi tí mò ń sọ̀rọ̀ burúkú sí Alfa Saheed màá sẹ̀ wá àwọn fídíò yẹn jáde kí mo sẹ̀ fẹ́ wá jáde fún ìyẹn ti kọjá nìyẹn tí wọ́n ń sọ̀rọ̀ burúkú sí ta ló wà mẹ́jọ náà ó wá di ní ìsìn ẹ̀ wá rántí pé mo ṣe fídíò kankan takùn wọ́n rí tí bá wà lè sọ fún Alfa Saheed bẹ́ẹ̀ ṣé ara ọ̀kan lọ́mọ lè gbà kí n sọ fún wípé ìwọ náà ṣàṣìṣe o nítòsí yóò kù díẹ̀ káàtó for you láti sọ pé ṣéwì Imran Eleha òun bá ya wọn sùn pé o bá bá ya wọn sùn tó bá ó fún ya wọn dọ́gì ìyá tó bí Sheikh Imran Eleha àfá àgbà tó bá wọn èmi ò mọ̀ pé ṣe òsábà níjọ máa lè ọmọ ṣe wà dámà ni mo mọ̀ wọ́n sí níjọ mo ti gbọ́rọ̀ wọn níjọ mo ti gbọ́hùn wọn ìyẹn tí kó dáyẹ̀ rí wọn rí báyìí lójú ayé wàláì pé kọ́mọ̀ sí wà sí kí wọ́n mọ̀ wọ́n lọ́kọ́ báyìí kọ̀sẹ̀lẹ̀ yìí orí afẹ́fẹ́ náà mo ti rí wọn tí èdò ní mo sì rí bàbá Mudiru Markaz sí dáadáa ẹjọ́ tí kọ́kọ́ rí bàbá Mudiru gan wọ́n wá ṣe wá òkè bẹ́ẹ̀ ni wọ́n wá ṣe wá sí kan ní legal study pẹ̀lú àwọn professor Ládùsù wọ́n ní ká sọ̀rọ̀ nípa kí ló kọ kíní corruption tàbí òkúnlé náà àmì ò bẹ́ẹ̀ bú mi ò bá àyànjà ìjàkọ́lé léyìí mo lè dákọ̀ yàn dáadáa bí ibi fídíò eléyìí mi ò bá àyànjà náà bàbá Mudiru Markaz ọjọ́ tí màá kọ fojú kàn wọ́n láyé ni àwọn ni wọ́n ní ká wá treat corruption àwọn ni wọ́n fi ṣe àfá àgbà ní ìjòkó professor Ládùsù mbẹ́mbẹ́ professor Jimba wà mbẹ́ Adékílékún bàbá Adékílékún wọ́n wà mbẹ́ ní legal study náà ti ṣe program náà jọ́nà so mo wà nínú ẹni tó lọ wù wọ́n jọ́nà ọjọ́ ìlọ́jọ́jọ́ àkọ́kọ́ tí mo kọ́ ní wọ́n rí ọ̀rọ̀ bí i 2001 sí yóò bá jẹ́ 2001 sí 2002 lọ́jọ́ tí mo kọ́ fojú kàn wọ́n rí láyé Sheikh Sauban mi ò ṣe ẹ̀rá wọn rí lórí ilẹ̀ báyìí ṣùgbọ́n ọmọ ṣẹ́wà dámà ni mo mọ̀ wọ́n sí gbogbo tí ṣẹ́wà dámà sí bí lèmi mà láàlì ọmọ àlùbáríkà ọ̀kan lọmọ ló kọ́kọ́ já mọ ọmọ àlè pété alágbájá yóò ọmọ àlè ni ó sì júwe sẹ́ni ó sọ yún sí ní tó dáa ló sọ gbogbo ẹ̀yin tẹ́ wá jẹ́ fáǹsì ẹ̀ tẹ́jọ́ ọmọ Markaz ni tẹ́jẹ́ fáǹsì ẹ̀ tẹ́ ìsọ ọmọ Markaz ni ǹjẹ́ ilé láǹfààní àti jí ó mọ̀ pé kíní yìí ò dáa gẹ́gẹ́ bí àti sọ pé ti yìí tàbí Alfa Saheed sí tó náà sọ ò dáa tẹ́ bá ní ṣé ní tàbí Alfa Saheed sí sọ láàrin só dáa ní tàbí pé kò dáa ǹjẹ́ tí wọ́n bá gbìyànjú náà jáde pé ní tọ́kọ̀ sọ yìí dáa ǹjẹ́ ẹ̀jẹ̀ kọ́ sísàlẹ̀ rẹ̀ kò dáa láti fi jẹ́ kó mà tẹ́ ẹ̀ bá ti wá lè jẹ́ ó mà kí ló fẹ́ mọ́ àlàáfíà wọlé wá nígbà tẹ́ ẹ̀ lè jẹ́ kí níjọ́ tó kúkú ṣe tó dáa ajá kó mà pé tó ṣe dáa bẹ́ẹ̀ ni níjọ́ tí ọ̀rọ̀ yẹn wà ní Adéníyì tí ò tí ì dá débi tẹ́ tó ń rókun lápọnlá everybody gbogbo wa náà lánàá hàn igi tó gíkó ilé ìdá ẹjọ́ fèsì ara yín báwọn àjọ kí ni bọ́ ti ṣe sí ìtẹ̀mí ni pé in tó mú mi sọ fún ọ pé nǹkan yìí dáa nígbà tó ṣe dáa tó bá kù díẹ̀ káàtó màá sọ fún ẹ pé ilé náà kù díẹ̀ káàtó kó má wàá gbà kó kù díẹ̀ káàtó yẹn ni ó dìjà torí tó bá sọ fún mi náà màá gbà kíkó wá ó di àṣìṣe rẹ̀ mú fàṣìṣe aláṣìṣe lẹ̀ gbogbo ẹni tẹ́ ń sọ pé Alfa Saheed ó ṣe tí ò dáa Alfa Saheed ti gbà pé tóun sì yìí ò dáa lóòótọ́
ẹ sọ fọ́kàn lọ́mọ náà pé n tó ṣe ò dáa. ẹ sọ fóun náà pé á tó ṣe yìí ò dáa o. So àfáà Jamiu fọlọ́nsọ tí mo fi bẹ̀rẹ̀ program yìí ẹ̀yin náà ibi tẹ́yìn náà kù sí ẹ tún bẹ̀ ṣe ara bí ẹ kù sí ni mo sọ lẹ́ẹ̀kan yẹn jọ́ta àfáà Saheed kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí ẹ̀yin lẹ́wà ní position ẹni tó lè sọ fún pé tá a bá sì fẹ́ gbọ́rọ̀ yìí tá a bá fẹ́ sọ tẹ́ni tí à ń bá wí ó sì mọ̀ pé òun ni wọ́n ń fọ̀rọ̀ yìí bá wí tí ó sì ní mú à ń yẹpẹrẹ ẹni à ń dárúkọ ẹni à ń fani lásọjá tí ò ní mú un dání ẹ wà nípò àfáà tí ó lè tún mẹ́tọ̀dù tá àfáà Saheed ń lò sí níjọ́ náà àfáà Fọlọ́runṣọ ẹ̀ tún un ṣe dípò bẹ́ẹ̀ ó jáde lẹ́nu àfáà Saheed wípé Fọlọ́runṣọ Jamiu bàbá wà nú ẹni tí ẹnjìníà mi ó sì dákọ̀ àwọn àfáà bíi mẹ́ta mẹ́rin sísàlẹ̀ ẹ gbọ́n náà àwọn àfáà tó dákọ̀ àfáà Fọlọ́runṣọ. ṣé ń tẹ́ ẹ ṣe ń jọ náà dá pẹ̀lú pẹ́yìn ni ẹnjìníà àfáà Saheed ẹ̀yin lẹ fún àfáà Saheed lórúkọ ní àfáà Dasalati àfáà Saheed sọ sínú fídíò pé mi ò mọ̀ tán pé bàbá ń déré o àfáà Fọlọ́runṣọ Jamiu bàbá náà sọ fún mi pé wọ́n máa ń ṣe bàbá ń déré ẹ̀yin lẹ sọ̀rọ̀ bàbá wa Hamawullah sí Fọlọ́runṣọ fàgbà lọ́nà tí ò dá fáfáà Saheed kí Sheikh Imran Eleha tó wá tún ọ̀rọ̀ yẹn ṣe fáfáà Saheed bí a bọ́rọ̀ yìí ṣe rí kọ́ yìí o gbogbo àwọn bàbá yẹn ni rí ni wọ́n o àníyàn wọn láti fi tó dá láti fi tó ẹ̀sìn sí ni o wọ́n ní àdúwà ló wà lọ́yà lọ́tọ̀ọ̀tọ̀ mùsùlùmí sì ni wọ́n Sheikh Imran ló tún ọ̀rọ̀ yẹn ṣe according to bí àfáà Saheed ṣe sọ sórí afẹ́fẹ́ kí làwọn bàbá yìí ṣe lóòótọ́ nígbà tọ́rọ̀ wá padà yí àfáà Saheed pé kí làwọn bàbá yìí ṣe lóòótọ́ tá a fi ń bú wọn ìgbà ni gbogbo yín wá padà lẹ́yìn rẹ̀ lẹ́sẹ̀sẹ̀ wá darapọ̀ mẹ́gbẹ́ tá a ṣẹ̀ṣẹ̀ dálẹ̀ nílùú lọ́dọ̀ wa kíkà ẹyẹ jájọ bá jà ń bú àwọn bàbá wa tó dẹ̀ jẹ́ pé iná lẹ̀ ń sọ fún un jọ́sí kó máa bú wọn. àbá Fọlọ́runṣọ ẹ padà nídìí àbòsí ẹ padà ń bẹ́ẹ̀ adúlùmọ̀ tẹ̀rìjìrò uqba'u ila nadami azulmu tẹ̀rìjìrò uqba'u ila nadami. ìbámu bá sì máa ṣe báyìí ní ọ̀rọ̀ àbòsí máa dà nígbẹ̀yìn. gbogbo àwọn bàbá oníbàbá bàbá olówó tẹ̀ wá ń dákọ tí ò wá fìyín lẹ́nu àti yẹpẹrẹ lónìí mo tún bi gbogbo yín olówó mélòó ló rẹ́dì láti tẹra ẹ lẹ̀ fáàfáà a sì tún rí kan ẹ sì ń gborúkọ rẹ̀ mẹ́rọ̀fọ̀ lẹ́ni tó bímọ ẹ sì ń gborúkọ rẹ̀ mọ́ ẹrọ̀fọ̀ lẹ́ni tó lẹ́bí ẹ sì ń gborúkọ rẹ̀ mọ́ ẹrọ̀fọ̀ lẹ́ni tó léèyàn ó nífán ó níhà ó lè kanna tí bàbá bá ló fẹ́ kọjú ìjà sí yín kò síbi tọ́rọ̀ yóò lè já sí ẹ sì ń gbo aṣọ rẹ̀ mẹ́rẹ̀ tí ẹ bá ti pẹ́ ni tí Ọlọ́run bá ti fún ní abẹ́rẹ́ agbára lórí sàmọ̀sí dáadáa ń tiẹ̀ ìwà yín àti ṣe yín tó ń ti dáadáa fi ṣú ní í ṣe tí ẹni wọ́n fi yọ ọ̀sẹ̀ fúgán tí ò ní fẹ́ rẹ́ nìkankan náà bá ní a kò ní fẹ́ mọ tí ó pẹ́ tí ó tẹ̀lé a yóò hàn ní kẹ́ ẹ tó pè dálẹ̀ pé àfa lẹ fẹ́ pé yóò ti kún wájú yín pé àfa yóò mọ̀ fojú useless ẹ̀sìn wo àfa àfẹnitọ́lọ́run bá ti gún lábẹ́rẹ́ agbára lórí sàmọ̀sí dáadáa ń tiẹ̀ nìkan lọ̀rọ̀ lè mọ́sùn ẹ bẹ̀rù Ọlọ́run ọ̀rọ̀ tí ń bẹ́ńlẹ̀ yìí ò le tó bá wọn. bẹ́ẹ̀ ni Williams Ọládìkan so ẹjá bẹ̀rù Ọlọ́run ọba Zainab Williams Zainab Williams so Ọlọ́run ọba ni alátúnṣe gbogbo wa òun sì lọ́ba aláàánú kó foríjì wá gbogbo bí a bá kù sí láti sọ ọ̀rọ̀ mi kọ́ ẹ bẹ̀rù Ọlọ́run
èmi náà ń bára mi wípé kí n bẹ̀rù ọba tí sọlọ ẹ jáde bẹ̀rù Ọlọ́run gbogbo wa bára ẹ wí fàṣìṣe aláṣìṣe ilẹ̀ bàbá Mufti àfẹ́sì ni wọ́n tí wọ́n bá sọ tó bá fẹ́ kù síbi kan Ọlọ́run ọba nìkan lọ́ba tó pé tá a bá fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ mọ̀jà máa mú yẹpẹrẹ dání mọ́ èèyàn sọ̀rọ̀ bọ̀ ti lé lógún ọdún ọgbọ̀n ọdún tí ń pé ẹ wá rí tó sọ tó dáa rí àfi tí ò dáa kí ló dé ẹ bẹ̀rù Ọlọ́run ẹ bá ti sọkún tí ì sọ̀tẹ̀ ẹ bẹ̀rù Ọlọ́run ni so orí rẹ̀ nìkan kan wá Ọlọ́run dákun mọ́ sọ lórí burúkú àrídùnnú wa Ọlọ́run mọ́ sọ di ìbànújẹ́ o àpadà sí ibú àpadà sí ìbàdàn mẹ́jọ bá gbogbo wa ó ti dára rí kò dára mọ́ lọ́mọ ẹ̀ka gùn ọ̀rọ̀ wa gbogbo tó ti dára tá à ń dúpẹ́ sí mẹ́jọ ó bàjẹ́ èyí tá à ń bẹ lọ́run fún ta fẹ́ kó jọ lọ́run jó dá wala la hawla wala quwwata illa billahi al-aliyyil azim subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.